Ara mi kàyé tuntun òǹgé torí kò ní ẹni ọ̀hún kílẹ̀ ó máa ṣó bójú bá fara balẹ̀ dáadáa àrímú kedere àìgbá bí àgbàgbé gbà ó láfi gbáyé pẹ́ àìgbá bí àgbàgbé gbà ó lọ́pọ̀ òfin gbáyé pẹ́ àṣírí láyé. Òkùnkùn láyé o àṣírí lọ́rọ̀ yìí o tí ò yẹ nìkan kan bí ò yẹ nìkan àṣírí láyé o àwọn táyẹyẹ ò tó nǹkan tábàmọ̀ ojú bá fara balẹ̀ dáadáa àrímú kedere àsùnkẹ́tọ̀ sùgbé o òun ló mẹ́rù tó ń gbé o ó tó ṣìyàn lọ́rọ̀ o wọ́n bí lọ́nyà o ohun tí ó yàn pọ̀ ẹ̀dá ṣe mọ̀ kó yàn lọ́rùn ohun tí ó yàn pọ̀ ẹ̀dá ló ṣàgbà ẹ̀dá o àìmọye ohun tó yẹ ká gbé gbèsè o. Ìyá Damilola. Mo ń dá yín lò. Ìwọ ni mo ń bá wí. Mo lè fẹ́ kó tẹ́tí kó gbọ́n tí mo bá ń gbé sọ tó ti yẹ. Tí orí Damilola kò dá bó ṣe ń ronú nínú ilé. Tó ti yẹ ń sìn. Tá a bá dẹ̀ ń wo ọmọ ràn tí ìrònú bá ti ń ṣe ọmọ. Gbogbo ìwé tó yẹ kó kà gan ibi ìrònú tí ń rò yẹn nìkan yọ ọmọ wa. Tó ti yẹ nísìn. Bòbí léèrè kí ló ṣe ẹ́ pẹ́pẹ́ fúru olùmọ̀ gbé nọ́mbà 1 tẹ́lẹ̀ ọmọ kan ti gbé wà mọ́ ní lọ́wọ́ òwò àṣetù mo ní kò lè méní. Ó ṣàlàyé fún yín báwọn. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ èmi wá fẹ́ kó lọ sí ọ̀dọ̀ tíṣà. Kémi ò lọ yọjú sí tíṣà. Nígbà tọ́mọ ti ṣàlàyé fún yín pé tíṣà kan ò ń gbèsè yín ọmọ kan ju òun lọ kémi ò tó wá lọ yọjú sí tíṣà tó ti gbà bọ́dẹ̀. Tíṣà tó ṣe pé ṣe rí. Ẹ dákun ọmọ tó wà ń pò kínní o sọ lórí méjì ni ṣé ẹ̀yin ò rò pé inú kó ṣe pé àwọn òbí ọmọ òun àti tíṣà ti jọlẹ̀ dé àpò pọ̀ tàbí káwọn òbí ọmọ òun kí wọ́n ti níbi kan tí wọ́n fara pamọ́ sí wọ́n ṣoògùn sí. Dẹ̀rẹ́ bẹ́ẹ̀ bá mi sọ lẹ́sẹ̀ tó sí. Ìyẹn máa ṣoògùn pé ẹ̀kọ́ mọ̀ wọn lè bá àmọ́ gbé nọ́mbà 1 tọrọ ọ̀rọ̀ rẹ̀ ò yé mi báyìí. Àmọ̀ wíru mo fẹ́ kó lọ sọ́dọ̀ rẹ̀. Èmi ò níbi tẹ́mi ń lọ. Kó ṣàlàyé fún pé kí ló ń ṣẹlẹ̀ sí ọmọ yìí ṣé kò mọ̀wé mọ́ ni àbí kò mọ ka ìwé rẹ̀ dáadáa. Ẹ dákun ṣé brain ọmọ tèmi sí ọ̀sáàpù tẹ́lẹ̀ ṣé ọmọ ṣé kèsè lẹ́sìn tẹ́lẹ̀ sọmọ mi èjì lóru kàwé níjó lẹ wọnú ilé ìtẹ́ẹ̀bọ ọmọ mi lórí ibi títí ń kàwé. Oògùn wọn ti mú ẹ̀yìn náà ọ̀dà tí mọ́dọ̀ títí sábà fọwọ́ mi láyà ńkọ́. Ṣé bẹ́ẹ̀ làyà rẹ fẹ́ tó ni bẹ́ẹ̀ làyà rẹ fẹ́ tó ni àbí ẹ sọ fún ọpẹ tíṣà bàbá ti rọ òbí ọmọ ní mọ ẹ náà mú lọ́rùn ètí bá ń bẹ lẹ́mú ẹ ní kí wọn náà lọ sí sọgbọ. Tó o bá wa ti gbà sí mi lẹ́nu Adùkẹ́ máa bẹ ìjà. Tẹ́ ẹ bá wá ní dandan kí n wá lọ ẹ wà gbádùn mi tíṣọ wà gbádùn mi. Lórí kẹ́ni. Bẹ́ẹ̀ ni nítorí pé tí n bá débẹ̀ ìníwọ̀n kún un náà níwọ̀n láàbọ̀ àwọn àjọ gbé pẹ́rẹsẹ̀ kan náà ni. Tẹ́ni ọ̀nà ọ̀dà náà ni kí ló mọ̀ ṣe báyìí sí rí. Gbogbo tó bá ti sọ fún ẹ tó bá ti dé ní kò wá explain fún mi. Ẹ káàsán o. Madam. Ẹ káàsán. Ẹ káàsán ma. Ẹ kú ọjọ́ mẹ́ta. Yes ma. Ẹ pẹ̀lẹ́ ẹ kú afọ́mọ́nìyàn ṣe. Bẹ́ẹ̀ni ma. Báwo ni ọmọ mi kọ? Ọmọ yóò tẹ̀lé mi. Ẹ wo ọ̀rọ̀ ọmọ yìí náà mo bá wà o. Ó ti tó bí ijọ́ mẹ́ta kan tí mo ti ṣàkíyèsí nǹkan kan ń pa yín àti sùkúù yín. Bẹ́ẹ̀ ni mo rí pé ẹ máa ń ṣojú ṣáájú láàrin àwọn ọmọ. Ojúṣàájú báwo madam? À ń ṣojú ṣáájú àkígbòjò finance school wa. Iṣẹ́ ìwà ṣojú ṣáájú lọmọ tèmi ń gbé pò kejì. Ẹ dákun ọmọ tó ṣe pò kínní só lórí méjì. Madam. Àbí bọ́mọ mi ṣe ń jí lóru tí ń kàwé tó tí ó rẹ́ pé kèé ṣeré gan tipátipá ní fún ráyè àti jẹun níwà ń gbé pò kejì. Madam,
nǹkan tó ọmọ bá gbà ńlá máa ń fún wọn ẹ mọ̀ bóyá ọmọ yẹn náà ń jí lóru nílé tiwọn so a kì í gbé òjò fún àìná nǹkan tó ọmọ yín gbà gẹ́lẹ́ ńlá ń fún. àdẹ ọmọ yín yẹn ó ní owú lára. ọmọ mi lówú lára. ó lówú lára. ẹ dákun ṣé ẹ̀ṣẹ̀ ni kéèyàn jowú nǹkan rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ni. ẹ̀ṣẹ̀ kọ́ o ṣùgbọ́n ẹ kọ́ṣẹ́ ọmọ yín kó má jowó ẹnì kejì rẹ̀ nǹkan tí ọba gbà la máa ń fún wọn a dẹ̀ kì í gbé òjò fún àìná ṣe ti gbọ́ mà. ọ̀rọ̀ yín ti yé mi ṣé ẹ rí ọmọ mi náà sọ o ó ní ní sùkúù náà bó ń bá sọ̀rọ̀ báyìí ọlẹ́yìn ọmọ ńlẹ̀ mọ́ wà ní tí ó ṣẹlẹ̀ ni pé ó lè jẹ́ pé àwọn ọ̀yọ́ ọmọ wọn ti rà yín wọ́n máa ń ra fún yín lówó tàbí kó ṣe pé inú ẹgbẹ́ kan náà lẹ́jọ́ wà ní tí ò wá yé yín rèé iṣẹ́ rírú tí nǹkan bá ń ṣẹlẹ̀ báwọn ó lè jẹ́ pé ìyá ọmọ tí ń ṣe pò kínní wọ́n lè ti tẹ́ǹdì àwọn lè ní bàbá ń gbẹ́jọ́. ẹ̀yin náà ló ṣe é tà ṣebí lórí ọmọ yín ni. èmi kọ́ gbogbo ntọ́ lọ́hùn bábò mi àṣàlà tún ní máa fi ṣe èmi èso ogun. ẹ̀yin náà máa ṣàdúrà fọmọ yín tọmọ yín bá gbapò kínní a máa gbé fún. àmọ́ ń gbà tó bá yẹ pé bí tẹ́ ẹ fẹ́ sọ sínú ọ̀rọ̀ yín ti wá yé mi báyìí nìsín mo ti wá rí i pé àtẹ̀yìn àti sùkúù yín ẹ ti dìmọ̀ pọ̀ báyìí pẹ̀lú yọmọ. bẹ́ẹ̀ bá ti ẹ̀gbá ẹ̀ bá mi ń bẹ̀ ẹ wò ó mo bá yín dè mọ́ kí ni mo sọ àtẹ̀yìn àti sùkúù yín mo bá yín dè mọ́ ẹ gbádùn mi tó èmi ni mo sọ bẹ́ẹ̀ sẹ́ni gbogbo ibi tí ìyá ọmọ alákọ̀ọ́kọ́ tó rìn dé tọmọ rẹ fi ń gba kò kíní ìrìn jù bẹ́ẹ̀ lọ ẹ gbádùn mi bẹ́ẹ̀ ni. ẹ pẹ̀lẹ́ o. ó lọ́sàn-án lẹ́bà ẹ̀. ṣe sùúrù jẹ́ kí ta ló wà lára ọ̀dọ́ ẹ gbà ṣáàṣì sùúrù dúró jẹ́ kí n rọra jẹ ìwé lè náà jẹ ìwé lè náà. ẹdúró ẹ má fà bẹ́ẹ̀ ẹni sùúrù ẹ tì í kí ló wait just chill oya ọ̀rọ̀ a máa gbé díẹ̀ oya gbẹ́lẹ̀ sókè sorry oya ẹ̀jájọ gbé ó ti yọ ẹ ṣe sorry you are stressed sorry why. bójú bá fara balẹ̀ dáadáa àrímú kedere àìgbá bí àgbàgbé gbà ó là ń fi gbáyé pẹ́. so bí mo ṣe láàlá yẹn nìyẹn but aláyẹn bà mí lẹ́rù but mi ò mọ bí mo ṣe fẹ́ gbé kalẹ̀ fún ọ̀gá mi torí no one can tell a lè sọ tó lè ṣẹlẹ̀ mo mọ̀ pé ọ̀gá like ọmọ yẹn gan ẹyin lójú ọ̀gá ni wọ́n even èmi gan like ìtùnú gan mi dẹ̀ fẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí wọ́n á wò pé ṣé kí n sọ fún ọ̀gá kí n rọ àlá yẹn fún ọ̀gá tàbí kí n má rọ ni. ìyẹn ni mo wá wò pé ìyẹn ni mo wò pé èmi náà ní aláfọ̀rọ̀ lọ mo ṣe wá ní kí n wá sọ fún ẹ. Àrẹ̀mú ṣó gbọ́ tèmi sórí àmọ̀ràn tí mo fẹ́ fún ẹ méjì ló pín sí sórí number 1 ọ̀gá ẹ̀ máa rí ẹ bíi Joseph alala tó ń sùn tó jẹ́ wípé àsìkò ìgbà tó yẹ kó máa bá wọn ṣiṣẹ́ kó máa ṣọ́ wọn ni wọ́n ń sùn ló tún wá ní gut àti lọ rọ àlá yẹn fún wọn wọ́n á rí ẹ bí ẹni tí ò gbájúmọ́ṣẹ́ tó ń sùn ṣó wá rí ẹlẹ́ẹ̀kejì ni pé ó láwọn ọ̀gá ẹ̀ láìkọ́ ọmọ yẹn ọlọ́mọ yẹ ká rí láburú nǹkan burúkú ò ní ṣẹlẹ̀ sí àmọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ ọlọ́mọ yẹ kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí bí mo ṣe sọ tó bá lọ sọ irú àlàbẹ́ yẹn fún wọn tí nǹkan mi bá ṣẹlẹ̀ sí ṣé o rí nǹkan tèmi máa ní sọ ni pé ọlọ́run ṣàmà kọ ẹ̀ mọ́ ṣe ọlọ́run àkọ ẹ̀ mọ́ ṣe so nǹkan tí wọn náà bá rò ń pẹ́ torí advice tèmi fún ẹ nìyẹn tó bá ní kó o sọ fún wọn á dàbí pé kinní. kò sí problem God will take control. Báwo níbi tá a láà ti ń lọ ṣe fàájì? Ṣé wo kí ni? Let's go. Orí ẹ̀ tí ò pé yóò pè. Sorry, madam. Sorry.
Okay, sorry. Okay, sorry. Mr. Remu. Who is that? Mr. Remu, come open the door. I'm the one. Itunu? Sorry. Yes, sir. Sorry. Itunu? What happened? Ṣé kò sí kí ló dé tẹ́ hold here? Ó strong ni o. Ó strong. Ó strong. Then. Itunu? Adé ti kọ́ ọmọ mi. What happened? Sam, I don't know, but I'm weak. You are weak? Yes. Sorry. Sorry, my dear. Pẹ̀lẹ́. Ṣé ẹ ti pe mọ́mí ẹ̀? A ti kọ́ ọmọ mi ẹ̀. Kí ni wọ́n sọ? Nọ́mbà wọn ò lọ rárá. Nọ́mbà wọn ò lọ. Nọ́mbà wọn wo lẹ pè? Ẹyọ kan tó wà lọ́wọ́ náà la kọ́. Ẹ jẹ́ kí n pe the other one. Ó possible kí the other one yẹn lọ. Sorry. Sorry, my dear. Pẹ̀lẹ́. Báwo lẹ̀yin ṣe jẹ́ sà? Àwọn ni driver school wa. Bẹ́ẹ̀ ni, èmi ni mo ń wá wọn. Okay. Ẹ ṣé o. Ẹ̀yin ńkọ́? Èmi ni máa ń tọ́jú wọn ní school. Okay, ẹ̀yin lẹ wà ní in charge hostel wọn. Okay. Mo ẹ jẹ́ kí n try. Okay. Hello ma. Yes ma. Bẹ́ẹ̀ ni, níbo lẹ wà ma? Ẹ wo, àwọn teacher school Ìtùnú, àwọn ni wọ́n mú wálé ń sìn o. Wọ́n ló strong. Èmi náà dẹ̀ rí ó ti weak gan o. Okay. Ẹ má pẹ́ jọ. Sorry. Sorry, my dear. So mo ti rí wọn pé ẹ má worry. Ẹ lè máa lọ tí. Báàgì ẹ̀ lélẹ̀. Okay. Sorry. Ẹ ṣé gan. Yes. Bye. Ẹ ṣé. Sorry. Let's go. Yeah. Remy, please calm down. Ní sùúrù, farabalẹ̀. I know you're worried about your child's health, but jẹ́ kí n ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ kankan fún ẹ. So, ó ní kidney problems. Yeah. Down, himself, please. Yeah. Kidney problem ni àwọn kidneys ẹ̀ méjèèjì, they are not functioning properly. Kò lè separate ẹ̀jẹ̀ from the excess waste and water. So kò jẹ́ kí body system in general kó function dáadáa. Mo dẹ̀ mọ̀ pé ó ti máa show symptoms o. Kan fura ni. Bí kí ọwọ́ ẹ̀ máa wú, kẹsẹ̀ ẹ̀ máa wú, swellings, and then change ní color urine náà máa ti change. Then fatigue generally ó máa rẹ̀ gan. So mo mọ̀ pé notice me. Calm down. Enough of this. What are the chances? Please calm down. No, she'll survive. We just need to place her on, treatment. Amakoko monitor bí kidney ẹ̀ ṣe ń function. So tabati monitor ẹ̀, ó máa ṣe several dialysis. So ó máa ná yín lówó tó pọ̀ gan. As the case may be, we may need to, change her kidneys, but, kidney transplant. But ẹ jẹ́ ká kọ́kọ́ tiẹ̀ ṣe àwọn dialysis yẹn náà. Ká place on medication, ká change nǹkan tó ń jẹ, fluid intake. So we'll just monitor it and we'll make sure she's fine. Please calm down. Sorry. Remy, I'm so sorry. Okay. So, Damilola, look at. Lè sọ pé iye báyìí ní pàtó, but roughly over 10 million. 8 million to 10 million. To 10 million. Yeah. It depends on bí bá ṣe bí bá ṣe respond to treatment. Calm down. She's going to be fine. Absolutely. So to tough for me. Ṣé gbogbo mi ṣe mo ní so to do. Má parọ́ fún mi. Áńgẹ́lì ewé o, màmá jẹ́ ń fojú sunkún o. Ṣé ká wáyé má bímọ kó wá sàn ju àwálé ayé bímọ rí, àmọ́ àgbà ò jẹ́ kọ́mọ mi ráyé gbé.
mo bímọ kọ́mọ mi lè dàgbà lójú ẹ̀mí mi àìsàn ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó fẹ́ mú ọmọ mi lọ sọ́run àpàpàǹdodo iye owó kò ṣọ̀rẹ́ mi ẹ̀yìn bó mo ti wá fẹ́ là mo ti fẹ́ rówó báwo lẹ̀mí ọmọ mi ò ṣe ní já bẹ́ẹ̀ wọ́n sì ní ọmọ tá a bá tọ́ nílé eré kì í jalè. As the chief account officer tí n bá gbé owó torí àti gba ọmọ mi lọ́wọ́ ikú àìtọ́jọ́ àbáyé máa bá mi wí máa bá mi wí mi ò lè jalè irọ́ mi ò jalè rí adániwáyé ṣàánú mi help me I don't want to be a failed father. Má jẹ́ ìfọ̀mọ́ pìtọ́ má jẹ́ ìpìtọ́ pé mo wáyé bí mo rí where do I turn to? Báwo ni? Ṣọwà. Fight mo ní kò gbó alẹ̀ kankan. Okay, make sure kò drop ẹ̀ sórí table mi. Alright? Yeah. Báwo ni? Ṣọwà. Má bínú. Jókòó. Mo ná àwọn visitors láti one of our banks. Torí a fẹ́ ní 1 or 2 transactions láti ṣe in terms of loan of the thing. So how far? Mo ní kí n dúpẹ́ lọ́wọ́ yín náà fún leave mi tí mo parí tẹ̀lé tó fún mi ní few days láti attend sí family but then take it easy take it easy take it easy. Ọ̀gá ara ọkọ mi náà ni doctor diagnosis of kidney disease mi ò mọ̀ kó máa tó báyìí kó máa tó nǹkan tí mi ò ní lè fàyà rọ́lù. That's so pathetic. Ọ̀gá mo ti gbìyànjú. Wow. No, take it easy. Just take it easy. Take it easy. Take it easy. Ọlọ́run máa fún lálàáfíà. Ọlọ́run máa dáwọ́ lé. Ní lose ẹ̀ lágbára Ọlọ́run. So what do you want now? Mo ti gbálẹ̀ mo ti gbàtà 2 million ni mo rí. Báwo pé mi ò ní bòmí tí mo bọ̀ bíbá iná ni mo bọ̀ mo ṣe wá bá ìgbẹ́jẹ̀ jọ tí bá lè fún mi ní IOU wọ́n á máa dá padà díẹ̀díẹ̀ mi ò nídìí sálárì kárọ̀ ọmọ mi ti yá ni. Sorry about that. It's quite unfortunate. Business ò lọ bó ṣe yẹ kó máa lọ. Ọmọ kò sọ fún ẹlẹ́kan yìí pé mo ní àwọn bank officials wa kan tí and discuss bá ṣe lè gba loan láti lè take it easy just calm down láti lè run business. O mọ̀ pé economic situation kò really rẹ́rìn but notwithstanding àwọn nǹkan tá a lè ṣe I try láti raise 2 million naira. That's a lot, sir. Just calm down. Calm down. That 2 million naira, nǹkan tó máa ṣe ni pé wàá try láti ti rí àwọn ọ̀rẹ́ relatives, you understand, kan tó lè support ẹ. Ọ̀rọ̀ ọmọ là ń sọ yìí, but make sure pé you take care of your own health as well. Because tí o bá ń ṣe bó ṣe ń ṣe yìí, tí health ẹ bá lọ ní issue, ta ló máa take care ọmọ yẹn? So try to pick yourself up and make sure you take care of your health. Ọlọ́run ní gbà lọ́wọ́ wa. So màá sọ fún secretary, Korea accountant láti lè bẹ̀ raise IOU yẹn. Ṣé you get it? Ọlọ́run máa dáwọ́lé. So just take it easy. I will see you. All right. Ẹ má ké mọ́. Ẹ take it easy. Ọlọ́run á gba gbogbo. Ó ṣe gan.
Jọ, mo send the file kan mail ẹ̀. Bá mi try to print ẹ̀ kó. No more, okay, just help me treat it. Ó ga o, ọmọkùnrin ló ń ké báyìí tó mi ń dà lójú ẹ̀ báyìí. Ọlọ́run jọ̀ọ́ má má jẹ́ ká bí amọ̀ sùn kan lórí ọmọ. Ó ga o. Badmus. Ó yà náà. Ẹ̀wọ̀n ẹ̀gbọ́n kò lè yé yín. Ṣé rí ẹni tí inú ẹ̀ bá dùn lẹ́nu ẹ̀ ń ṣe sóúnjẹ? Ẹnu mi ò ṣe sóúnjẹ. Ṣé ó máa dá kọ́mọ mi máa jẹun ra lọ́sítù bẹ́ẹ̀ kémi máa jẹun tó mọ́? Kò possible. Badmus, má gbàgbé. Àwọn olóyìnbó wọ́n sọ̀rọ̀ wọn kòwé. Wọ́n ní there are many ways to kill the dog. Mo mọ̀ than by hanging it. Yes, now. But ẹ̀gbọ́n 8 million naira lọ́ní kí n lọ wá. Mo ti gbálé gbàtà mo ti rí 4. Ibo mo fẹ́ kọjú sí ti rí 4 tó kù. Ẹ̀gbọ́n mi ò lókè mi lẹ́yìn wọn. And I cannot afford to lose my daughter. That's my only child, ẹ̀gbọ́n. Badmus, so mọ̀ pé orí bíbẹ́ kọ́ ni ògùn orí fífọ́. Ó yẹ kí yẹn yí ẹ̀ náà. And then tẹ́rẹ́ bá bẹ́nu ẹ nílẹ̀ tó wá dọ̀lẹ́ yín wá torí yẹn kó parẹ́. Àwọn tá a bá lè ṣe sí ni. You understand? Yes, àwọn tá a bá lè ṣe sí ni. Bọ̀ níbi tọ́rọ̀ dé dúró yìí, ọmọ ti máa ṣe. Wọ́n ló ń sọmọ bẹ́ẹ̀, Badmus. Time today wà bá mi, ó wá lágbára, ó bá èmi gan náà time, ó bà mí gan. But síbẹ̀, Badmus, máa fún ẹ ní 500, please. Ẹ̀gbọ́n, 500. Ó ń pé bọ̀ náà nìyẹn, ẹ ṣé gan. Tí mo rò pé wà bínú. No, that's a lot. Ní àsìkò tá ń sọ yìí, ẹ ṣé gan ẹ̀gbọ́n, ẹ ṣé. Ìwọ náà, ọmọ ṣe tó jù bẹ́ẹ̀ lọ fún mi. O kìí ṣe yẹn bẹ́ẹ̀ lọ́dọ̀ mi. Ò ń sọmọ bẹ́ẹ̀ rárá. Ẹ ṣé gan ẹ̀gbọ́n. Ọlọ́run ní ká. Ẹ ṣé gan mo appreciate. Ọlọ́run ní ká. Please, ọkàn mi ń balẹ̀ wọ̀ díẹ̀díẹ̀. Ọlọ́run á ṣe yòókù. Ọlọ́run á ṣe. Ibi tó fọkàn orí sí, Ọlọ́run máa gbá àánú dìde fún ẹ. Sorry, ó yá mo kàn jọ ojú. Ẹ ṣé gan ẹ̀gbọ́n, mo appreciate you. Ẹ ṣé gan. Ó tó alẹ́ wà rọ́wọ́ mi. Àṣẹ́ǹtì. Mo dúpẹ́. Ní fi irú ẹ̀san fúnra wa. Ẹgbà ọ̀rọ̀. Ẹ ṣé gan. Lẹ́màjẹ́. Olúwa dáwọ́lé. Ẹsẹ̀ ara ẹni fún ìdílé. Ẹsẹ̀ ara ẹ náà ló máa fi padà sílé. Jésù Olúwa wa. Àmín lórúkọ Jésù. Ẹ fọkàn balẹ̀. Ẹ ṣé gan. Ẹ fọkàn balẹ̀. Kò sí ṣòro rárá. Ẹ ṣé. Ìgbà tó ń sọ àwọn staff sọ pé ó wà lọ́sítítù, mo fi ní kí n wá bẹ̀wò. In fact, ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹni pé wọ́n ṣe mo lọ́wọ́ wọn. Kódà little contribution tó ṣe náà, it went a long way. Ẹ ṣé. I'm sure she also can't wait to join her colleagues in class. Ẹ ṣé gan. Thank you. Thank you so much, sir. Tó bá tún padà délé máa wá bẹ̀yìn. Right. Ẹ ṣé. Thank you. Ẹ ṣé, sir. Bẹ́ẹ̀. Uncle B. Yàrá sá. Ẹ kú tọ́jú. Ẹ wò mo ní news kan fún yín ni. Mo kọ́kọ́ fẹ́ ní kí ẹ wá bá mi lọ́fíìsì ní tẹ́lẹ̀ but ara mi ò lè take it because it's good news. Mo wá ní pé kí wá sọ fún yín fúnra mi sá. This is Mr. Gideon. Ọlọ́run á bá yín wòsàn. Mr. Gideon is a philanthropist. So wọ́n máa ń wá hospital wa come and check up on us lóòrèkóòrè and wọ́n máa ń ṣe many good deeds. So last week tán wá mo sọ fún wọn nípa predicament ọmọ yẹn. So ìgbà tó dé máa wá délé ni wọ́n ní àwọn máa support yín financially lórí bills ẹ̀. Exactly, sir. Bẹ́ẹ̀ni. In fact, Ọlọ́run ti gbé gbogbo ẹ̀. Let me just put it that way. Láìmọ̀ lóyún. Ẹsẹ̀ ẹ ṣe gan. Ọlọ́run á tún ti yín náà ṣe. Ọlọ́run á tún lé àtọ̀nà yín náà ṣe. No. Ọmọ tó kí n sunkún mi ò níbi tí mo fẹ́ kojú sí. Mr. Badmus, ẹjọ́ torí Ọlọ́run
Ọlọ́run ẹ má bọkùnrin jẹ́. Ẹ wo fóònù yìí mo ṣe ń tà láti ta ni owó tó fẹ́ fún mi wò tó ń fọ. Ẹ ní láti ta wọn. Don't save yourself the stress, alright? Nǹkan tí mo fẹ́ kẹ́ focus lé lórí níbẹ̀ ṣe máa bá mi take care ọmọ ẹ tí ara ẹ máa fi yá. Ẹ̀rí pẹ̀lú gan mo ti ní mo rí sọ́ọ̀sì mo ṣe fún sí. Alright, I need to be on my way. Yeah, no problem, sir. Take care, sir. Yes, sir. Mo bọ̀ máa tẹ̀lé yín sí. Báwọn gbogbo ẹ̀. Ẹ̀pẹ̀lẹ́ sà. Ó ṣe gan. Ṣé kò rẹra? Tí n bá ní kò rẹra, mò ń parọ́ ni. Ó rẹra. Ẹ̀pẹ̀lẹ́ ọkùn tọ́jú. Ó ṣe. Báwo dẹ̀ wá ní ara Ìtùnú báyìí? Ìtùnú ṣá. Ṣé kò sí ọ̀dọ̀? Ọlọ́run á gbàkóso. Àmín. Ọlọ́run á gbàkóso nílẹ̀. Ó ṣe gan. Babe. Gbémisọ́lá. Yes, there. Káàbọ̀, ó ti dé. Jókòó. Báwo? Ilé ìtò rẹ̀ ara ọmọ mi ti yá nìyẹn. Something like that. Ṣorí, nǹkan tó ṣẹlẹ̀ léni ó yà mí lẹ́nu. Jẹ́ ká máa gbàdúrà o babe. Because ṣorí téèyàn bá dúró ti Ọlọ́run, ibi téèyàn jókòó sí báyìí, Ọlọ́run á kọ́ tarí olóore sí ni. Ṣebí jẹ́jẹ́ mo jókòó sínú ward tí mo ń wo ọmọ mi lọ́wọ́. Ká dúpẹ́ lọ́wọ́ dókítà. Òun ló lóun fọ̀rọ̀ wá wẹ́lọ̀. Mo kọ̀ rọ́ ọmọkùnrin náà tó wọlé pẹ̀lú ẹni. Wọ́n kọ́ rò pé bóyá wọn medical team tó wá ṣe rounds. Àfìgbà tó ní philanthropist lọkùnrin náà. Mo ní òótọ́. Jẹ́ kí n wo ibi tó fẹ́ bọ́rọ̀ já sí. Babe. Tí màá ní ṣe máa lánàá sọ̀rọ̀ báyìí. Ó ní òun máa sort gbogbo medical bills ọmọ wa from A to Z. Really? Oh no, goodness. Mi ò lè contain excitement mi. In fact, mi ò mọ̀ gbà tí mo bẹ̀rẹ̀ sí sunkún because mi ò ronú kó rárá, mi ò tiẹ̀ mọ̀ pọ́lọ́ lè gbóre dìde. Mo jẹ́rìí ẹ̀. Well, babe, I'm really super excited. I'm happy. So nǹkan tó máa ṣe fún mi sí, inú mi ti ṣí. Ó máa bá mi wá, bóyá máa bá mi ṣe poundo. Mo ti miss poundo. O fẹ́ jẹun lẹ́nu? Máa jẹun. Máa jẹun, máa sùn. Poundo tí n bá rẹ̀ fún ọwọ́ ẹ̀gúsí sí. Ẹ̀gúsí wa. Ẹ̀gúsí wa. Wà á jẹ. Yes. Honestly. Jẹ́ n tètè lọ ṣe. Ilé ètò request máa rẹ̀ jẹ́ n tètè lọ ṣe. Thank you, baby. Olúwa. Man. Kọ́ máa lè dá fún iṣẹ́ o. Àbí tún pè mí báyìí. Túnjí báwo? Mo rò pé mo máa ta fóònù yẹn mọ́ o. Mi ò lè ta mọ́. No, kò sí. Kò wù mí tà ni. Kò wù mí tà. Kò ṣe wọ́n. Ìkàtà nǹkan ní èèyàn ó mọ́ wọn lára. Máa wá free things. Máa ra fóònù adúrú fóònù ilé ní 25,000. Kí ló gbọ́ ní 8 million? Mr. Gideon, èmi àti ìyàwó mi ní ká wá fi ẹ̀mí ìmoore o. Ẹ ṣé gan, ẹ kú àdúró tì wá. A dúpẹ́. Ọlọ́run abẹ́ iná gbé ẹrù yín níbi tó ti wúwo. Àmín. Ẹ ṣe rí Ọlọ́run ló yẹ ká máa dúpẹ́ fún. Òun náà ló sọ ó ní ẹnikẹ́ni tí ó bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún olùlẹ́ni kejì. Nígbà tí irú ọmọ yẹn ní ìjù tó ní tí mo dẹ̀ nírú àwọn funds yẹn tí n bá finance ẹ jẹ́ pọ̀ lẹ́ẹ̀ni mí nìyẹn. Inú mi dẹ̀ dùn pé Ọlọ́run ti fún lálàáfíà. But then mi expect pé ó yẹ kẹ́yìn méjèèjì ti máa jáde bá ó yẹ kẹ́ máa take care ọmọ mi nílé mi. Mr. Gideon, ọmọ tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀gbọ́n fúnra ẹ̀ ló ń operate remote TV ń sìn.
ẹ ṣe gan adúpẹ́ bí sọ̀rọ̀ náà wà á wà ń wò wọ́n báyìí bó ń sọ lẹ́yìn wọn pé tó bá rí wọn ẹ ṣe gan. madam ẹ take care ẹ bá mi rí sẹ́kítì ń ta pé nǹkan tí mo ní kó fún kó tí mo ti lọ. Mr. Gideon ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe mama all right see you later. àṣírí láyé òkùnkùn láyé o àṣírí lọ́rọ̀ yìí o tí ò yẹ nìkan kan tí ò yẹ nìkan àṣírí láyé o àwọn táyéyé ò tó nǹkan tábà mọ̀ tábà mọ̀ tábà mọ̀ tábà mọ̀ bójú bá fara balẹ̀ dáadáa àrímú kedere àsùké tó ń sùké o òun ló mẹ́rù tó ń gbé o ó tó ṣìyàn lọ́rọ̀ o pọ̀ bílọ̀nìá o ohun tí ó yọ pọ̀ ẹ̀dá ṣe mọ̀ pò yọ lọ́rùn ohun tí ó yọ pọ̀ ẹ̀dá ló ṣàgbà ẹ̀dá o àìmọye ohun tó yẹ ká gbé gbèsè ohun sí tó padà wá bùn ní lọ́wọ́. Badmus kí ló ṣẹlẹ̀ sí ẹ? Am I really daft? Irú ọ̀rẹ́ wo ni Gbémisọ́lá lè ní tí mi ò ní mọ̀? Ọ̀rẹ́ pẹ̀lú mọ́tò bọ́ọ̀kù tó tó yẹ. Whatever it is, I'll find out. bójú bá fara balẹ̀ dáadáa àrímú kedere àìgbá bí àgbàgbé gbà ó là ń fi gbáyé pẹ́ àìgbá bí àgbàgbé gbà ó. Jimoh. Ọ̀gá. So àwọn òwe mọ́tò yẹn kò pín síbẹ̀. Okay. That's the key. Gbogbo wọn lè condemn gbogbo wọn keys old wardrobe àti every other. Okay sir. Ó ṣe gan Jimoh. Olúwa ṣeun. Bọ̀ tọ́gá báwo ni percentage ti ọ̀dọ̀ tèmi? A ti sọ Jimoh. A ti sọ báwo ni wọ́n fẹ́ gbà? Máa send ẹsẹ̀ ṣe 100,000. 100,000 kẹ́ 200 ní. Jimoh. 200 la dé òun wa. 200 bíi ti báwo? Elógun la ta mọ́tò tó fẹ́ gba 200. Ẹ wá gbọ́ ẹ jẹ́ kí n ṣàlàyé kan fún yín ṣe rí from hand to hand ní iṣẹ́ mọ́tò yín. Òun ṣe mí nìkan àwọn tá a máa jẹ́ pọ̀. Ẹ yọ owó ẹnìkan kúrò ń bẹ̀ kó gbọ́dọ̀ jẹ́ hand to hand torí tí n bá ti fún 200 nínú owó kò lè ṣe nǹkan tí mo fẹ́ fi ṣe mọ́ kò ní káàkọ́ tí mo fẹ́ lò. Bọ̀ǹgàn táwa náà ń jẹ nìyẹn. Ó dáa kí ló bá dé ẹ jẹ́ kí n máa tó bá dé. 100. Ó ṣe. Ó yá ìgbà ẹ fún báyìí. Ṣọfẹ́ máa kàn mí lójú ni màá sẹ́ǹdì ẹ̀ bí wọn náà jẹ́ mi 15,000. Leakage tí mo ní ọ̀rà lọ́jọ́ sí bí ó dùn ló gbá. Ẹ má yọ 15,000 yẹn ń bẹ́ o. Ẹ má yọ ń bẹ́ o. Ó ṣe gan. Ó ṣe Jimoh. Ó ṣe gan. Yes. Ó ṣe Jimoh ó ṣe o. Thank you. Jọ kí ni reason tó ṣe ta mọ́tò mi ni mo béèrè lọ́wọ́ ẹ̀. Báwo ló ṣe máa ní kí wọ́n dédé wá gbé mọ́tò mi? Ò bá mi sọ anything kó ṣe mọ́tò bàjẹ́. Ọkọ̀ dédé wá gbé mọ́tò kúrò náà gbà. Ó rẹ̀ sàn kọ́kọ́ fún mi náà still títí dalẹ́. Ṣé mọ́tò tí aláya ẹ̀ rà? Àbẹ́ yìí tí mo fowó ara mi rà fún ẹ. Kí ló fa gbogbo ọ̀rọ̀ tó ń sọ sí mi? Mo ta mọ́tò tí mo rà. Ok, ìgbà tó mo kó fẹ́ ta tẹ́lẹ̀ kí ló ra fún mi fún? Ẹ mọ̀ ra fún ẹ torí mo wò ń pé o nílò ẹ̀ nígbà ẹ̀ bọ̀ mo fi ń pé o ní ìdí ẹ̀ mọ́ nísìn because mo ní láti ta láti fi san loan tí mo gbà fi treat ọmọ mi. Abúlé tó bá nídìí mọ́tò àwọn tó ń gbé ẹ kiri tó ń já yín lẹ́sẹ̀ ògbèjì tó ń já yín sẹ́gbẹ́ títí ẹgbẹ́ gate ẹ lọ gba mọ́tò lọ́wọ́. Babe, lẹ́nu ẹ sí mi kí ló dé tó mọ̀ọ́rẹ́ náà jọjọ́ kí ló dé tó mọ̀ọ́rẹ́ náà èèyàn tó help ẹ ńgbà tọmọ ẹ wà in need ló sọ fún pé mi lọ pàdé èèyàn kan lẹ́sẹ̀ ògbèjì so Gideon ló ń yí ọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ pé àwọn dem àwọn oní dem Gideon ló wá drop mi. Gbémisọ́lá bẹ̀rù Ọlọ́run obìnrin ẹ mọ̀rọ̀ pa ó fẹ́ sáré yìí sọ́dọ̀ Gideon lẹ́ni ẹlẹ́ni tó jẹ́ pọ́n ní philanthropist ni tó help wa fi treat ọmọ. Gideon ló wá drop mi.
ó ti ń pa irọ́. Well, let me tell you something. Sori, bí mo ṣe wà yìí, mi ò lè kúkú òjijì nítorí obìnrin kan. Máa yan àlè ẹ̀. I will be fine. All right? I am not coming any close to you because right now you feel like a public toilet. Yes. A public hole like you cannot come closer to a uniquely different man like me. Right? There. Public toilet. Kí ni ìtumọ̀ gbogbo eléyìí? Kó ṣẹlẹ̀ bí èèyàn. Ǹjẹ́ ó yẹ? Ẹ káàbọ̀ sà. Ẹ káàbọ̀ sà. Ọ̀gá. Ẹ káàbọ̀ ẹ kú àtàárọ̀ sà. Ta ló gbé mọ́tò yìí wá síbí? Ṣé mọ́tò ilé? Ẹnìkan ló fi gbé ìtùnú olúwa wá láti school. Ó bí pé wọ́n fi mọ́tò yìí gbé ọmọ mi wálé. Bẹ́ẹ̀ ni o ní wọ́n fi gbé wá, kódà wọ́n wà nílé. Ẹni tó gbé wá wà nílé. Ṣé kò sí sà? Mr. Gideon, okay, you're already leaving. Yeah. Let me escort you. Oh, Daddy, good afternoon. How are you, sir? Yes, sir. Doing okay. Well, how's the day? Yeah, great. Mr. Gideon. I was just about leaving. Okay. I'll see you later. Okay, Daddy, I'm coming. Let me escort him. That is Mr. Gideon. Yeah, I know he's in. I know he's the one. So I want to escort him. Where's your mom? She's in her room. And what's that man doing here? Mommy asked him to come and pick me up from school because she was busy. She asked that man, Mr. Gideon, to pick you from school. Yes, sir. Okay. Daddy, what happened? Stay back here. Nothing. I'll see you soon. Yeah. Proprietor. Yeah. Ẹ jọ̀ọ́, Ọlọ́run á tún ilé àtọ̀nà tí yín náà ṣe. Mo bẹ̀ yín ni láti wákàtí tí mo yín sọ̀rọ̀ yìí. No any other person must pick my daughter. Okay. Without my instruction. Okay. Tí èèyàn bá máa pick ẹ̀, máa ti pè ahead. Okay. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. For some reasons best known to me. Okay. Mi ò fún ẹnì kankan ní àǹfààní láti wá pick ọmọ mi ní school. Sorry, Derry. Sorry. Ṣé gbọ́, ẹ bá mi sọ fún àwọn teachers tó kù, including the security person, especially my housekeeper one. Okay. Nobody else should. Please. But is there anything happen? Kò sí nǹkan tó ṣẹlẹ̀. I mean, kò sí nǹkan tó ṣẹlẹ̀. Èmi kò fẹ́ kó rí bẹ́ẹ̀ ni bí mo ṣe fẹ́ ṣe nǹkan tí mo yẹ. Èmi nìkan mo ní ẹ̀tọ́ láti wá mú ọmọ mi. If there is any problem, let me know. Ẹ sà, kò sí problem. It's for personal reasons. Bí mo ṣe fẹ́ kó rí ni.
Esa mo efe kori niyen. Ìwọ náà dẹ̀ ń gbọ́ bẹ́ẹ̀. Yes, sir. If any stranger comes to pick you, tell them you need to talk to your dad. Is that clear? Okay, sir. All right, ẹ ṣé gan. Okay. Mrs. Faripe, where is she? Sir? Please come. Yes, sir. Please listen attentively. Mo fẹ́ kẹ́ bá mi tún sọ fún again. Ẹ jọ̀ọ́, mo ti sọ fún proprietor. Mo ti drop instruction wípé kí ẹnikẹ́ni má wá mú ọmọ mi ní school. Not for any reason. Tí n bá fẹ́ kéèyàn wá bá mi mú, máa pe proprietor ahead. Mo dẹ̀ ti sọ fún wọn náà. Ẹ jọ̀ọ́, èmi nìkan mo ní ẹ̀tọ́ láti wá. Ẹ jọ̀ọ́, ẹ ṣé gan. No problem. I assure you. Ẹ ṣé, mo appreciate. Thank you. Ẹ ṣé gan, God sir. bless you. Thank you so much, Yeah. sir. Ẹ ṣé, Mrs. Faripe. Thank you. All right. Come. Sure, enjoy. Mrs. Faripe. I got you something. What? No, I Me won't tell more you. reason When you to get be into the so. car, you will find I out. don't know the reason. But mo fẹ́ kẹ́ bá mi máa kíyèsí ọmọ yẹn dáadáa. Anybody kí ni mo sọ? Anybody kò gbúdọ̀ wá pick ọmọ yẹn yàtọ̀ sí bá bẹ́ẹ̀. Tẹ́lómi bá fẹ́ wá pick ẹ̀, wọ́n á ti pè mí. Màá dẹ́ pè yín, màá sọ fún yín. Okay? Yes, sir. Thank you. ọ̀rọ̀ yìí rújú 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 ẹ dákun ó rújú ọ̀rọ̀ yìí rújú rújú. Gbémisọ́lá fi mú ọ̀ka orin. So òun àti Gideon fẹ́ra. Kò sẹ́ni tó lè sọ fún mi pé wọ́n fẹ́ra. Àbájọ tó ṣe pé ní aláìmoore. Gideon ló ṣe wá lórí tó fẹ́ san orí ẹ̀ padà. You're such a stupid. Lábẹ́ òrùlé ẹ̀, lábẹ́ imú ẹ̀ báyìí. Kọ́dé wa máa fún obìnrin tí ẹ lákàmọ́lé kọ́ á máa nẹ mọ́lé. O ò dẹ̀ rí nǹkan ṣe sí. Such a fool. How can I? Gbémisọ́lá wa gbà. Àwa gbà. Àfàyè ni ẹ lára ṣá. Ṣá. Okay. Ó yẹ kí n ti rò ní pé that's the reason she said I'm an ungrateful man. Nípa aláìmoore ni mí. Ṣebí torí oore tí Gideon ṣe wá, òun náà ṣe fẹ́ sán lóore padà. By opening her laps. It's alright. Tí bá fàyè ní ẹ lára kò pé ní bastard. Bẹ́ẹ̀ fi kún báyìí kú gan máa sọ pé òun ò yẹ. Bójú bá ti rí àtìgbà ní gbọ́n wá nira bójú bá ti rí ta ni a sọ̀rọ̀ fún. Badmus. Mo gbọ́ yín ẹ̀gbọ́n. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọbẹ̀ ẹja ni o. Báwo? Bí mo ti ń sọ fún ẹ, ọbẹ̀ ẹja lọ̀rọ̀ tó wà nílẹ̀. Téèyàn bá rojú gbogbo ẹ̀ máa rún dànù. Ẹ̀gbọ́n tó bá dín ẹja yẹn kò lè rún. Àwọn dín ní. Tán bá dín kò lè rún. Ọ̀dà, ǹjẹ́ o mọ̀ pé ẹni tí mọ́tò pa kí náà ni yóò ṣe? Ẹni tí mọ́tò bá pa, kí ni wọ́n á fi gbé? Mọ́tò ní Badmus. Ọ̀rọ̀ obìnrin ò tó gbogbo ohun tó ń rò yìí. Wòmí, kọ́lọ̀ fọ̀rùn kí Alájí Sùkúrà yìí dé barista. So gbọ́dọ̀ tí wọ́n kọ. Ẹni torí ẹlẹ́ kwárí ìhùn gbọ́dọ̀ rùn. Ẹgbẹ̀rún ẹ̀lẹ́ akọjá níbi tó bá kú sí. Wọ́n sì ṣe yẹ̀yẹ́ pálákọ̀ọ́rí wọn á tún yín mú. Obìnrin, ọlọ́mọjọ́ ta ẹ̀ òkú. Jọ́tọ̀ tẹ́ ẹ bá kú, á tún gbálẹ̀ wá sínú ilé ẹ̀. Obìnrin ò tó gbogbo tó ń fa yìí. Obìnrin ló máa pè. Kí ló fẹ́ kí mi sọ fún ẹ? Gbogbo àwọn ọmọ sọ pé wáì tí wò kó ti bí igi ọ̀pọ̀tọ́ kó fi kọ́gbọ́n. Tó ṣe máa ń mú mi wípé ìyàwó méjì mo ní ìyàwó mẹ́ta mo ní. Sọ̀rọ̀ pé ọ̀rọ̀ pẹ́ tẹ́mi lọ́rùn ni. Yes! Bẹ́ẹ̀ ni, mi ì lè jẹ́ kóbìnrin kan pa mí dànù. Kọ́ pa mí fún àwọn ọmọ mi kí mọ́ jẹ́lé ayé mi. Ayé kan ló wà, Badmus.
ayé kan ló wà má jẹ́ kóbìnrin pa ẹ o tó bá ti bí ẹ nínú jù wọlé mú ẹ̀wù ẹ̀ bọ́ sínú mọ́tò jáde lọ́mọ́ wálé lọ́jọ́ yẹn lówó dání tó lè fi sòtẹ́ ẹ̀ tó mi bá fẹ́ pẹ́ tó bá ti burú jù lọ fẹ́yàwó mi síta ẹjẹ́ bẹ́ẹ̀ wo tọ́tẹ́ bá kú obìnrin tó ń wò yẹn inú ilé ẹ̀ làwọn àlẹ́ wa máa bà kọ́lọ́ má pa ẹ báyìí ó tọ́ fẹ́ mú sọ fún ẹyẹ o má rọ ọ̀rọ̀ obìnrin o má jẹ́ kọ́rọ̀ obìnrin wa dẹ̀ lórí pé kò ní máa tó ń ṣe o báwo ni sáré lọ sí club báyìí. club bíi ti báwo ẹ̀ mọ́ ẹ wo mo nínú bí mi lọ́wọ́ ẹ̀ ń sọ̀rọ̀ club ṣe fẹ́ kí n dé club lọ dàbẹ̀ rú ni any little thing can just get me angry. torí kí ni. sọ̀rọ̀ obìnrin yẹn tó bá ní báyìí lọ fẹ́yàwó kejì dẹ́. ṣé ìgbà kí n fẹ́yàwó kejì ni. tó bá ṣe pé yẹn náà jẹ́ kí n máa rí ẹ why not tó bá fẹ́ kan sí tó bá tún ṣe wà tó fẹ́ kan sí wà á mú lórí mẹ́rin arókálukú àbalẹ̀ ọmọ wọn lókùn tí wọ́n máa lé wọ́n á túwọ́ lọ́rùn ẹ lásán lọ́rọ̀ pé mo ní mẹ́ta ni this guy is not taking but tó fẹ́ kan sí wọ́n kálukú á máa lé ọmọ ẹ̀ káàkiri ni wọ́n wá fi ẹlẹ́ ìwájẹ́ kọ́ máa ṣe wà lára kọ́ máa gbádùn ilé ayé káàkiri ní tiẹ̀ obìnrin wọn ọ̀sẹ̀ jókòó tí o àlelọ báyìí ojú ò ní tiẹ̀ ọ̀sẹ̀ ń sọ̀rọ̀ ọmọ ìdá ìlú lówó ẹ̀jọ́. ẹ wo olórí ẹbí kíkún òjò lẹ́gbọ́ ẹ ti ń domi agbada nù ṣé tí gbọ́rọ̀ lẹ́nu tèmi ni ẹ ti ń take side. Badmus gbóná ọwọ́ ọ̀tá nìwọ ti bá rú pálapàla yìí tó ń ṣe ṣé ìyàwó ẹ̀ wá bí ìlànà ni àbọ̀ wá bí ìjẹta tó ti wá ń fẹjọ́ sùn gbogbo lẹ́ẹ̀kìní lẹ́ẹ̀kejì ní gbogbo gbà ṣé máa wá rí ọ̀mí tẹ́lẹ̀ tí ọ̀bà sí ẹ̀sẹ̀ amadede sẹ́ni ọwọ́ ọ̀tá nìwọ ti bá rú pálapàla. ọwọ́ ọ̀tá làwa náà ti bá pálapàla nínú ẹbí wa pé kóbìnrin máa yàlè àbẹ́ ti gbọ́ nínú ìtàn rí pé ẹnìkan lé mágùn fóbìnrin kankan rí nínú ẹbí wa ṣé kò ń ṣobìnrin tó bá ń yàlè lọ ń lé mágùn fún ni ó ṣe wájú òun ló ra wọlé ṣìnà ní ṣíṣe gangan. ṣìnà bó o nígbò lọ ra wọlé ṣìnà ọwọ́ ọ̀tá ló ti bá. bí nǹkan tó yẹ kẹ́ bèrè lọ́wọ́ mi gangan nìyẹn and take sides ṣé ìgbà kọ́ dédé máa gbóni láì ṣáájá gbòòrò ó ṣàní ohun tí mo rí. nídà ọ̀dà wọ́n ní ẹ̀là lọ̀rọ̀ tá a bá là kí ìyé yàn kí ló ṣẹlẹ̀ gan kí ni tó rí. mo rí ìyàwó mi nínú ọkọ̀ bọ̀gìnì kan níbi tó ti ń yànlẹ̀ tẹ́ ẹ bá rí bí wọ́n ṣe ń fẹnu kóra wọn mọ̀ pé mo rí àwọn o mo rí wọn o tẹ́ ẹ bá rí ọkùnrin bó ṣe ń fọwọ́ gbé ọmú ìyàwó mi jó mo wá dúró mo délé mo ṣe bí ẹni tí ó mọ̀ torí ọmọ tó tán léere ni mí yóò san kankan àmọ́ ìyàwó mi tún wá lórí láyà ó tún wá gbé àlè yìí wá sí ilé kò gbé wálé lásán olórí ẹbí ó ní kí àlè lọ gbé ọmọ tèmi ní sùkúl kò gbé wálé láì kú mi ṣèbọn ní láìpẹ́ ìkiri ẹnìkan fáwọn ẹ̀ṣẹ̀ gbẹ̀dúdú ni kò ṣeé ṣe. ìyàwó mi ò lè pè mí pé Badmus o náà lọ gbọ́mọ mi ní skul o ó wá ní ká lè gbé wá sí ilé kò mọ̀ pé mo ní nǹkan tó wọ́n ṣe nulẹ̀ o. wàá gbọ́ sùúrù lọ wá gbà sórí tọ́rọ̀ bá ti wá rí báyìí pẹ̀lẹ́kùtù lèèyàn fi pàmùkúrú pẹ̀lẹ́ sórí ó ṣe sùúrù ni o sórí ọ̀rọ̀ tó sọ yìí ó tóbi bó ṣe á tóbi tó kì í ṣe pọ́ bẹ́ẹ̀ náà láàfin bù ú àfi ká fẹnu sọ wá ṣe sùúrù èmi ọmọ ìpẹ́rù tó ṣe ní ẹjọ́ ọ̀bẹ̀rí tó rò fún mi hùn wá fèmí àti ẹlẹ́ ó rí tí ń ṣe fún ẹ wá ṣe sùúrù sótúgbọ́ sórí téèyàn bá ní béjò ṣe gùn tó lóun ó sì dáná rẹ̀ èyí ó sunlé náà ọ̀rọ̀ àwọn obìnrin gbogbo wa tó sì ń wò ní máa mọ̀ lọ́rọ̀ wọn báwa náà bá ní sùúrù ni kò ní sóbìnrin lọ́ọ̀dẹ̀ wa mọ́ bí ẹ ṣe é ṣe nù ṣùgbọ́n ẹ̀yin wà bá wọn dá sí sótúgbọ́ ṣe sùúrù má bínú má bínú. ẹ̀sọ́ rẹ̀ lọ yé. ẹ má kí mi ẹ má kí mi. bẹ́ẹ̀ bá jù gan. ìkọ́ ló bá fọwọ́ mú bóyá kó fọwọ́ mú àlè kémi jẹ́ máa lọ́ọ̀lọ́ tèmi pẹ̀lú ọmọ mi torí tẹ́ni kò bá rò kó máa gbé ọmọ tèmi fún àlè kò lè ṣeé ṣe o. kò lè ṣeé ṣe o. èmi kò ní gbà. mo ti gbọ́ ọmọ àlè lórí ìbínú tí ò kì í bí. bẹ́ẹ̀ni sọmọ pé Yorùbá tó sọ bẹ́ẹ̀ náà ni wọ́n ti sọ wípé ọmọ àlè yẹn náà wọ́n tó bẹ́ẹ̀ tí ì gbà etí bá wàá bọ̀ sọ wàá gbọ́ ọmọ pé ń lè sí ọ lọ́nà sórí ibi tó dé dúró yìí ń gbé gbèsè lórí ẹ ẹyẹ lé ní tàn tẹ́lẹ̀ adìẹ wà á tẹ̀sẹ̀ bọ̀ sótúgbọ́ ọ̀fẹ́ kọ̀ fọwọ́ wọnú má bínú kankan má ṣe yọnu má ṣe yọnu yọ máa di gbogbo gbà ẹgbẹ́ òkú ní kànáà ìjọ rẹ̀ rárá. Against the scheduled meeting wa tẹ sọ pé ká ṣe lónìí I am unable to come face to face ni mo ṣe òwú ká sọ lórí phone and I put a call through this morning secretary ló gbé ó sọ pé wà ní meeting sir. Yes lórí sales yẹn náà ni secretary sọ pé ní 355 million lẹ́fẹ̀ẹ́ tà ṣé ẹ rò pé 355 million ò pọ̀ jù fún company tó ti ń try láti downsize àwọn staffs yìí so they are on the verge of folding up already.
Ṣé rí ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ Nàìjíríà la wà àmọ́ bí situation of the country is. Kéèyàn tó lè resuscitate company tó ti ń downsize iṣẹ́ ńlá ló máa ṣe o 355 million pọ̀ o. That's the last you can go. If that's the case, I'll have to get back to you. Definitely till before the end of this season. All right. Good morning, every one of you. Good morning. Ẹ kú iṣẹ́ takuntakun. Mo dẹ̀ gbàládùra pé Ọlọ́run máa ṣàánú gbogbo wa. Ilé iṣẹ́ yìí ò ní bàjẹ́. I'm really appreciate gbogbo nǹkan tẹ́ ń ṣe. Yeah, mo ní information fún yín ni. Ẹ farabalẹ̀, ẹ má jáyà. The information is this. Ilé iṣẹ́ wa wọ́n ti tà. Yeah, to another person. Ẹ má bẹ̀rù, ẹ má bẹ̀rù. Mi ò ní calm down. Dáló máa gbọ́n pọ́n ta lè fẹ́ mú olórí tí mo máa. Any might affect appointment wa. No, ẹ farabalẹ̀. Mo mọ̀ pé ìyẹn ló máa jẹ́ kẹ́ wá somehow surprise. Títà kan tà, kò ṣe pé wọ́n fẹ́ relieve everybody. Oh my God. Àyà mi ti já gan. Ọlọ́run ṣeun. Mo tí mo fẹ́ kọjú sí. Yeah. Kò kí wọ́n padà ṣaláàrú. So kò ṣe wọ́n fẹ́ relieve any one of us. Okay. And the reason is this. Wọn ò bá relieve wa, but ẹni tó ra ilé iṣẹ́ yìí, ó ti gather information. Ó dẹ̀ ti rí pé a kójú òṣùwọ̀n. Ìdí nìyẹn tí kò fi relieve wa of our appointment. Wọ́n rò dáadáa. Yeah. Ẹ ṣé wọn. Reason tí mo fi pè wá ni pé mo mọ̀ pé iṣẹ́ takuntakun ni ẹ̀yin tẹ́ jẹ́ head of each department of this organization ṣe. Yeah. Information tí mo fẹ́ fún wa yìí, mo fẹ́ kẹ́ pass it down to your junior staff. Torí pé ẹni tí ó ra ilé iṣẹ́ yìí, it will be coming end of this month. Oh, that fast. Yeah. Láti lè ṣe proper introduction fún wa. And ẹ mọ̀ pé ìrínisí ó ní ìṣenilọ́jọ̀. Mo fẹ́ kí gbogbo wa ká get ready so that wọ́n lè máa bá wa dáadáa. So mo fẹ́ kẹ́ relate information yìí fún gbogbo àwọn junior staff fún yín. Because end of this month ń bọ̀, mi mọ̀ the actual day in the week. Ṣé get? So mo fẹ́ kẹ́ sọ fún àwọn junior staff yín káwọn náà get prepared. Ọ̀gá, èní mú ẹ̀ṣẹ̀ mọ́ pé ẹ fẹ́ràn wa dénúdénú. Torí tó bá jẹ́ pọ̀ ọ̀gá mi níbi kọ́ lé wa nípò kọ́ yọ wá kúrò níbi iṣẹ́ ni wọn ò ní sọ̀rọ̀ information tẹ̀ ẹ̀ṣẹ̀ sọ yìí nísìn. Bọ̀bá àná ṣe tí mo pọ́n ń bọ̀ ní ending yẹn ọ̀gá ẹ má wọrí. Lè bójú yín jẹ́. Èyí tẹ́ ṣe bá mi sọ̀rọ̀ láàárọ̀ yìí pé wọ́n pé wọ́n pé dáàdi wọn ní cardiac arrest tí mo ní pé ìkàbí hereditary kọ́ check ara wọn. Ó jọra náà ni. Pẹ̀lẹ́. Má tó dẹ̀ ti jẹ́ pé divorce letter ló fi kí mi kúrò lánàá. Mo ní kí n jẹ́ kó gbọ́ torí ìwọ ló máa ń solicit fún all the time. Fúnra ara ẹ̀ ló fọwọ́ ara ẹ̀ jáwèé fún mi bá pé mo ṣe mọ́ mi sí nǹkan tí mo fẹ́ ṣe sí yẹn. Ó ga ọ́. But surely, nǹkan tí mi kàn máa sọ ni pé to err is human. But you see, to forgive, it is forever divine. Kò dẹ̀ séèyàn náà ní ayé yìí. Kò sí. As long as tó bá ti jẹ́ ẹlẹ́ran ara, tí kò lè ṣe mistake o. Àṣìṣe wọ́n máa sọ pé kò kàn ọgbọ́n. So whether knowingly or unknowingly, a mistake is a mistake. Ṣùgbọ́n èmi mọ̀ kí ní kan dájú. Àwọn àgbà máa ń sọ pé ìgbà pẹ̀lẹ́ ò kì í fọ́. Àwọ̀ pẹ̀lẹ́ kò kì í fàyà. So I would like you to take things very easy. Jọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dánwò ẹ̀. Pẹ̀lẹ́ lèmi náà ṣe. Àmọ́ ṣé ó sọ mọ̀ wípé pẹ̀lẹ́pẹ̀lẹ́ là á fi ń pàmò kúrò pẹ̀lẹ́. So tẹ́bi bá ṣe pẹ̀lẹ́ tóun bá ṣe bí ẹni tí nǹkan mú lórí kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí.
Just take it easy. I will. I am. But to try best me. Just calm down. Exactly. But no rain. Focus shocking now. But it's okay. I understand. Oga. Ó ti sú mi. Every time bó ṣe ń ṣe ń sìn ni. Ó ti wá sú mi báyìí mi mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́. Sherry madam, gbogbo nǹkan tẹ́ sọ yé mi o, mi ní parọ́ fún yín. Bá mi man, ẹ máa ní láti ṣe sùúrù náà. Ó ṣe. Nǹkan kan tí àwọn bàbá wa jẹ́ kó yé wa ni pé kò sí manual fún relationship. Bó ṣe work fún èèyàn kan, ó lè má work fẹ́ lómi ibẹ̀. Tí bá ní gbogbo experience tèmi náà rò pé mo ti ní tí mo rí táwọn èèyàn ń sọ kí ní kẹ́ lọ apply lọ́dọ̀ yìí, ó lè má work. So I will keep saying just be patient. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ṣé mo lè try kan pọ̀ jù? Sùúrù ń pọ̀ jù o. Bẹ́ẹ̀ni. Ó kàn sún mi náà. Àwọn àgbà náà ló ní èṣù tó yàn ti mọ̀ ti pẹ́. Ó bẹ́ sàjọ áńgẹ́lì tí yàn ṣẹ̀ṣẹ̀ fẹ́ mọ̀ lọ. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Sùúrù lẹ máa ṣe. Sùúrù lẹ máa ṣe. Honestly, the bad day ṣe ń bá mi sọ̀rọ̀ àwọn advice ẹ̀ máa ń work for me. And that's why I keep coming back to you. But bó ṣe sọ yìí náà gẹ́lẹ́ náà, màá túbọ̀ ní sùúrù ni. Yóò mo ti ní tẹ́lẹ̀ o, àmọ́ màá túbọ̀ fi sùúrù kú sùúrù mi ni. Kò kàn easy náà ni. Honestly, kò easy, Mama, but I want to thank you for trusting my judgment every time. Thank you. Ó ṣe gan ni mo rí lẹ́pọ̀. Aláfíà ló wà. Ṣé yẹn bébí? Wà ní madam mi ń kọ́. Àbí madam yẹn ń kọ́. Aláfíà ló wà. Ó ṣe gan ni. Ẹ wo, ẹ jẹ́ kí n tètè máa. Ṣé ẹ lọ bọ́ sínú kẹlúkẹlú mi? You know? Let me say this to you. Ṣorí má fi ọkọ mi dáná, ọjọ́ kan ló máa ń pín. I have had enough of your friends' despicable act. Because bí o lè lajú mi ilé lábẹ́ òrùlé mi kí ìyàwó tí mo fẹ́ sílé kó máa yan àlè. No, ọ̀rọ̀ àkọ́ because I saw it. Mo gbá lọ́wọ́ ọwọ́ mú báyìí. Uncle B, mo máa fẹ́ kẹ́ take it easy. Kẹ́ṣà tó fẹ́ gbé mi rárá lèmi àti gbé mi ti ń ṣọ̀rẹ́. Gbémisọ́lá is my childhood friend. Tí n bá dijú mi mo mọ nǹkan tó lè ṣe. Kí n má mọ ibi tó wà, kí n má gbóhùn ẹ̀ lẹ́ni tó bá níbo ló wà mo mọ ibi tó máa wà. Understand? Mo kọ́ ẹ̀yin ẹ̀ ló máa gbé. No, èmi ń sọ fún yín categorically, mo ń sọ fún yín with all that is in me wípé kò lè láíláí ṣerú ẹ̀ṣẹ̀. Let me ask you, how many hours do you spend with her in 24 hours? I spend the longest hours with her and I know exactly what she's capable of doing. Right? Mo léyàn yan àlè, ó tiẹ̀ ti dá báyìí. Ìdí ti dé bí ṣúṣú, ó ti dandan kí fùrọ̀ là. See, I have made my decisions. Màá fẹ́ ìyàwó mi. Yeah. Ìyàwó tí mo dẹ̀ máa fẹ́ ó máa lù pa. Ó máa fine ní gbogbo nǹkan ló máa fi rẹwà jù lọ. Because mo rí tẹ́lẹ̀ kí n tó fẹ́, mo ti fi pé tí bá ti fẹ́ it will be my last boss of pé mi ò ní wòta mọ́, but mo ṣetán àti wòta báyìí o. Kò yá lọ sọ fún, mo fẹ́ kó sọ fún ni o. Ẹ wo, Uncle Badmus ẹ ní sùúrù o. Ẹ ní sùúrù ẹ kò lè decide bẹ́ẹ̀ yẹn. No, I decide. Kò lè decide torí mo mọ̀ pé Gbémisọ́lá ò ṣe nǹkan tẹ́ ẹ accuse ẹ̀ kò ń ṣe. I know it. Okay. I know it for sure pé kò ṣerú ẹ kò ń ṣọmọ bẹ́ẹ̀. Ṣé ẹ bá rú ẹ lọ́wọ́ ẹ látijọ́ tẹ́ ti ń fẹ́ra yín ni? It's alright. Ṣorí, bad tó wà lórúkọ mi is a must now. Mo ti fẹ́ lo bad tó wà lórúkọ mi, mo fẹ́ mú lò sí. Because baddie part of me is about to showcase itself. Well, nǹkan tí mo wá sọ fún mi. No, ẹni ṣé wọ́n fẹ́ máa lọ ni? Mo fẹ́ máa lọ ni ẹ̀. Kí la tó fẹ́ máa sọ? No, Uncle Badmus ẹ̀ dẹ̀ ní sùúrù. Ẹ ní sùúrù. Ó ń ṣe bí pé mo ti fẹ́ máa lẹ́jọ̀ ríru. O fẹ́ check blood pressure mi. O fẹ́ check sugar level mi. I'm just saying Gbémi cannot do what you're saying she's doing. I'm fine. Just talk to you. Ló ṣàgbà ẹ̀dá o. Àìmọye ohun tó yẹ ká gbé gbèsè ohun sí tó padà wá kù. Good morning. See you today. Okay. See you today. So okay, get ready. Yeah. You're welcome, ma. You're welcome, ma. Thank you. Gbémisọ́lá.
Hello. Farabalẹ̀, now this is the CEO. Ma, you're highly welcome, ma. These are the head of departments ní organization, ma. I'm talking to you. Badmus, ṣọ́rẹ́ o. Ṣó fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ mi ni. Gbaṣẹ́ lọ́wọ́ ibi tí báwo? That's my wife. Wife, ṣọ́ ààrẹ o. Ó mọ̀ kó tún ti bẹ̀rẹ̀. Ṣọ́ ààrẹ o. Ma, ẹ má bínú. Bó ṣe máa ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan nìyẹn. And we are happy to see you, ma. You're highly welcome, ma. Ẹ jọ̀ọ́ ma, Sherry did it today. You're going to enjoy us because we have been doing very, very well. From your information te gather now, ẹ rí pé à ń ṣe dáadáa náà ma. So, ẹ kí wọn lẹ́ẹ̀kan sí kí wọ́n káàbọ̀. I don't get this. So you are the CEO we've been waiting for, right? Gideon, you too? Hello. Bá sọ̀rọ̀ now. Madam, ẹ má bínú ma. Ẹ má bínú. So sorry on his behalf. Ẹ jọ̀ọ́ ma. Ẹ má bínú. Àṣírí láyé o, àwọn táyéyé ò tó nǹkan. Tá a bá mọ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ní orúkọ Jésù. Àmín. Ní orúkọ Jésù. Àmín o. Ọlọ́run yín lẹ ní wákàtí yìí. Ẹ̀yin lẹ mọ̀ tó ń ṣe arábìnrin wa. Ẹ̀yin nìkan náà lẹ lè ṣiṣẹ́ yẹn a lè gbà sí mọ́ yín lọ́wọ́. Mo gbàdúrà ní orúkọ Jésù gbogbo tó ń ṣe arábìnrin. Ọlọ́run ó yá tan ìmọ́lẹ̀ rẹ̀ sí. Àmín Jésù. Mo sọ ní ìgbà kejì. Gbogbo tó ń ṣe arábìnrin wa yìí nínú omi ara náà ẹ̀jẹ̀ ara títí láti orí títí dé ẹsẹ̀. Olúwa tan ìmọ́lẹ̀ rẹ̀ sí. Àmín Jésù. Jésù Olúwa wa. Àmín. Jésù. Bàbá. Ẹ ṣe alàgbà. Bàbá ṣé kí n sọ̀rọ̀. Olúwa lọ́lọ́rọ̀ ẹ máa sọ̀rọ̀. Ẹ sọ̀rọ̀. Ẹ sọ̀rọ̀, ẹ wo, tẹ́ ẹ bá tẹ̀lé bá wọn sọ̀rọ̀. Ẹ bẹ́ mi sọ̀rọ̀ ìyá lọ́lọ́mọ. Ìyá lọ́mọ wù. Tó bá jẹ́ pé nídìílé àwọn bàbá yìí ni ẹ ti ń ṣe ọmọ mi tó lóògùn ni o. Ìrọ̀pọ̀ gbádùn. Bó ní ṣe bímọ. Tẹ́ ẹ bí tèmi fẹ́ mọ̀ dánmọ̀ tèmi láàmú. Bí ẹ bá tọ́jú bọ̀ ní ẹgbẹ́ mọ́. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ṣé kí n sọ tí Olúwa fi hàn mí torí ègbé ni fún ẹni tí a fi rán tí kò jíṣẹ́. Bẹ́ẹ̀ sì ni ègbé ni fún ẹni tó wí nígbà tí Olúwa kò wí. Ẹ wí. Ohun tí mo rí pẹ̀lú arábìnrin gẹ́gẹ́ bí mo ṣe sọ. Àtọwọ́ ìyá wa ènìyàn. Ìyá yín wo? Alàgbà, ẹ kúrò fún mi rí. Tó ti yẹ ẹ kúrò fún mi rí. Ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe ń wò lórí ìjókòó yìí? Òun ló bímọ ìfún mi. Àsìtì bí méjì. Ìdádúró tó rí ni tí ìdí olóyún lé. Mo rí ọmọ ṣe máa sọ mí. Mo mọ̀ pé àwọn náà bí ọmọ ìfún yín. Bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ mí láti jọ́ pé mi gan mi ìmọ̀hún ló mọ̀. Bẹ́ẹ̀ ni ẹ mú rí. Ntolúwa sọ fún mi, tolúwa fi hàn mí ni mo sọ fún àwọn náà gangan náà mọ tó ń ṣe arábìnrin wa yẹn. Àní ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ mọ̀ pásítọ̀. Ọmọ tí mo bí fúnra mi. Àbí o. Ìyá wa ṣe lè rántí nǹkan kankan tẹ́ fi rán ọmọ yìí ẹ ronú sí. Ìgbà ìyẹpọ̀ mọ̀ mi ni màmá fi nǹkan ràn. Ìgbà míì mo lè pé ó kówó àjọ lọ. Dandan kọ́ bá ṣe pé mi owó àjọ lọmọ mi ti fara kọ́. Ta lówó rè pé inú alájọ tó kó láàjì owó fún. Ẹ gbọ́ bí owó àjọ ni. Ẹ wò bàbá rẹ̀ náà sì tún máa ń rán búrẹ́dì àtẹ̀wà. Bàbá wa ìṣòro owó àjọ bẹ́ẹ̀ ni sísè búrẹ́dì àtẹ̀wà tẹ́ ẹ̀ mọ́ ràn. Tíyàwó bá lè ronú jinlẹ̀ dáadáa wọ́n fi nǹkan kan rán ọmọ yìí pé kó lò fún yẹn kan. Nǹkan yẹn ló dá padà sí orí ọmọ yìí tó fi wà ní ìbùlẹ̀ àti. Mo tọ́ wá lọ fẹ́ sọ tètè sọ́jú dáàdì rẹ bá ti bóde ni o. Èmi lọ mí tún ni o. Dáàdì ẹ kàn sí. Ilẹ̀ tó wà sínú ilé lápò ìtọ́ mo ti wá pè. Ṣé ilẹ̀ fi ka ìkan náà lè yóò filẹ̀ sí kan? Gbọ́ kí ni ó ṣẹlẹ̀ sí mi. Feel the same matter about the girl I told you. Gbogbo position tó wá yẹ kó fún mi, òun náà máa fún. First position yìí ló yẹ kó fún, but òun náà máa fún, wọ́n á fún mi ní second position. Mo dẹ̀ wo ọ̀rọ̀ gẹ̀ yẹn. Our matter is getting out of hand.
wọ́n lo oògùn fọ́mọ yẹn ni oògùn ni wọ́n lò tó fi ń gba first position mọ́ mi lọ́wọ́. Àwọn mi always tell me that èmi ló mú gbọ́dọ̀ jẹ́ olórí kí tó mo wá ń gbé second instead of first. ìyẹ́ o ọmọ ọba Olúbàdàn òbí mo ṣe ń wù ọ́ ó sì sọ̀rọ̀ bí òpònú ẹ ti ń fòwọ́ náà mọ́lé ológun tó fi mọ̀ pé nìkan sóògùn tí fi ń gbé wà mọ́ ẹ lọ́wọ́ sọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ ń gbé wà ní ẹ tó bá gbé wà ní táìmù eléyìí tó bá gbé sẹ́kọ̀ndì next time ẹ kí ló tó fa wàhálà ó tiẹ̀ ronú sọ̀rọ̀ ayé tiẹ̀ ẹ mélòó lẹ wà nínú kíláàsì ọ̀gàn. àwa 30. ẹ̀yin 30 ò ń gbé sẹ́kọ̀ndì inú orí odò wọ́n fi ọjà ìkẹrin ó nínú orí odò sóyè mẹ́rin ló wà nílùú ìwé kan sọ fún mi. wọ́n fẹ́ kó tẹra mọ́ ìwé rẹ̀ tó bá ṣe pé ìwé rẹ̀ tó kà ló ti mẹ́ẹ̀ tẹra mọ́ tó bá ti kàwé ọlọ́run ní jí o sí fíf sẹ́kọ̀ndù sì rárá máa fi yín pọ̀n bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ọ̀dẹ̀ sọ fún mi pé ò ń gbé sẹ́kọ̀ndù ẹ̀tí kankan gbé fọ́sítì ẹ̀yìn mọ́mí rẹ̀ sọ fún ọ pé ìwọlé yẹ máa gé lórí irọ́ ọkọ̀ kí n jẹ̀rù ẹ̀jà ebi bá bẹ́ẹ̀ gan tí mo jókòó yìí àwa bíi 35 làwọn kíláàsì bóyá mo gbé 15 rí 20 position mọ̀ mọ́ ẹgbẹ́ tọ́ba tó stage kan nítorí lọ 25 máa mi ò bínú sí mi rí máa máa gbé 25 ṣé wọn ò rí èèyàn náà ẹ̀yìn bíi 31 kíláàsì ó gbé sẹ́kọ̀ndù ọ̀sán yẹn 28 ni. ó ti yé mi báyìí. sọ fẹ́ jà fún yẹ́ ẹ̀jẹ̀ ni. ẹ pẹ̀lẹ́ ṣe ti délẹ̀. sọ mọ̀ pé bí ìwé kíkà ló ti fún mi lóyún tí mo fi di pé èyí lè kà mọ́ kò sẹ́ni tí ó kàwé lágbólé wa. ojú kòkòrò ló ń wọ̀. ọmọ yìí náà sọ wọn pé ó ti ní fíbi ẹ̀kọ́ sẹ́tí ọpọlọ rẹ̀ ò bá gbéwèé. àbí. ọmọ wa ń sọ pé òun gbé àkọ́kọ́ òun sepò kín nínú kíláàsì wọ́n wá di pé òun sepò kejì ó sì jókòó tẹ́tẹ́rẹ́ ó sì ní kò sí tí ọ̀dánú ẹ̀. olórí ni mí gbogbo ibi tí ma ẹgbẹ́ mọ́kànlá mò ń ṣe olórí sí ni mí gbogbo bẹ̀. gbogbo ibi táwọn ọmọ mi bá sì dé olórí wọn mọ̀ jẹ́ ń bẹ̀. ìyẹn olórí ẹgbẹ́. bẹ́ẹ̀ ni àwa nù èmi èsèrú orí ni mí gbogbo ibi tí n bá dé báyìí nù mí gbọ́dọ̀ tọ̀rọ̀ ní olórí ni mí olórí sì làwọn ọmọ mi. ìyún bá ìdìwé wa ni ọmọ bó ṣe jẹ́ ọmọ èké yìí ó wá ní ọpọlọ níwà ń fi ọpọlọ sọ̀rọ̀ èyí tẹ wájú bàbá rẹ̀ ẹ wá ń gbé elúgbó. ọmọ ní ọmọ tí ń sepò kínní ó náà òbí rẹ̀ bá tẹ́ǹdì ni ó ní kì í ṣe ojú lásán ẹ̀ sì wo bẹ̀. sí ẹ̀yin ọmọ pé ọ̀dà sọmọ yóò kàwé nù ilé yọ̀ọ̀kà láàárọ̀ yọ̀ọ̀kà lọ́sàn yọ̀ọ̀kà lálẹ́ kì í sùn lóru o abẹ́ ti gbàgbé. ẹ wàá mọ̀ pé táwọn oyún bá ti rè tẹ́tí wọ́n ń dì gbogbo ń tọmọ ìbákà ẹyẹ àṣà ni ọmọ ṣàjẹ lórí ẹ. náà ni mo sọ mú pé àwọn ẹni ń kó jẹ lọpọlọ tiẹ̀. àwọn ni lọmọ fi ń gbé pò kejì ẹ̀yin wà ń rè rí fáàsì sàn tí ń sepo 30 kò 25 ẹlẹ́dàá tèmi kọ. sọ wá rí ibi tó ti sọ̀rọ̀ tó ọ̀parọ́ èmi ti mọ̀ kó tó sọ pé kì í sojú lásán yìnbọn jáde sí. òpó ìlú ni ẹ fi sọ rere o torí pé ìrònú rẹ kì í yé mi ẹ ǹlẹ́ o Mrs. Fatima tó jẹ́ wípé ọmọ rẹ ó lòun sepò kìnní ó wá lòun ò sepò kìnní mọ́ ò gbé pò kejì dákun sépò lóru. ṣé bẹ́ẹ̀ mọ̀ pé àsálàtù mò ń ṣe ìtàn àáfàá lọ ìlú ìbọn àwòrò ṣàṣà. ilé ìbọn sọ àwọn àáfàá àwòrò onílọ́wà ní ńlá ilẹ̀ bẹ́ẹ̀ lọ bá kí ọ lórí ọmọ ìwọ gbé Kùránì sí i. ọmọ tèmi ó sọ lórí bí ọba dé wo fọkàn rẹ balẹ̀ tó bá ti ń wẹ̀yìn èmi ló ń rí. má jẹ́ kó sí ọ lọ́nà. ọ̀nà kí ló. tó bá ti fẹ́ mú ẹ jáde mú jáde ìyá bẹ́ẹ̀ yẹn bá kàwé àkàjù yóò máa rin sẹ̀ káàkiri títì ni. nígbà jẹ́ pé ìtẹ́yìn máa ń rònú. kọ́lẹ́ ti mú ọ fún ọ kọjá sórí ọgbẹ́. tí èmi ní kọ́ gbọ́ o èmi ò mọ ọlọ́bì kankan mi ò fẹsẹ̀ rẹ lébi kankan ọ̀nà ọlọ́run àsàlátù mo fẹsẹ̀ rẹ lé ìwà jáde sọ̀gbọ́ ìtọ̀ àwọn àwòrán. ẹ lọ́dọ̀ àwọn sẹ́wù.
Nothing. I'm telling you, Temilade, I am the best in this school. And my grades are top notch. Oh, really? And I've been scoring higher than you in maths and science. And that's what really matters now. Matters? Just because you are good in maths and science does not mean you are a genius. I excel in every subject, including maths and English. Excel? Yes. You barely pass. I am the one who is actually understanding the materials and not just memorizing it. At least I'm not like some cheaters who pay off teachers to teach them. My intelligence are genuine. Cheat? You are not to talk, miss. I always ask them to help, and I'm the one independent here. Okay, let's wait and see. The matter on ground is not a word of mouth alone. It's about our performance. So let's wait and see who is actually the best between the both of us. Excuse Torí kò ní ẹni. Ó ní má ti wọlé. Èmi padà jáde, mo fẹ́ rí ìyá ẹ. Ẹ ti mo fẹ́ sọ̀rọ̀ kan fún tẹ́ bá ti wọlé ìsẹ̀yìn àti mọ́mí ẹ̀ ní take it serious ni. Ṣé rí ọmọ tí mo máa ń sọ fẹ́yìn àti mọ́mí ẹ̀ ìtùnú? Ẹ lè believe pé ó ti wá bá mi níbi tá ti máa ra nǹkan ní school tó ń threaten mi wípé tóun bá ti kúrò níwájú fèmí pé mi ò lè wọ ọbẹ̀ níṣẹ́ ipò òun lòun máa gbé first position mọ́ mi lọ́wọ́. Láíláíláíláíláíláí ọmọ mi ò ní lu ẹ̀yìn ṣùgbọ́n a máa rí bẹ̀ Tèmiládé jẹ́ kí n sọ nǹkan kankan fún ẹ. Ilé ayé tó bá kọjú sẹ́nìkan yóò tó kẹ́yìn sẹ́lómi ni. Ibú ìwọ̀n kàwé tiẹ̀ lójú méjèèjì. Sórí ẹ̀yàn pàdé rẹ̀ ẹsẹ̀ kẹrin ènìyàn mọ̀ ẹgbẹ́ kìíní ènìyàn mọ̀ wà níwájú ènìkan ní ọmọ wà lẹ́yìn. Òkọ́dà rẹ̀ ọba òkè tó dẹ́ ẹ tó ní kó o mọ̀ gba wájú ọba òkè náà ló tún ní kó o tún ṣe second. Ó mọ iye àwọn tó ń gbé dànù ni. Ẹ tó wà ń gbé third nǹkan ẹ tó gbé fourth nù yín tàbí tó ń gbé fifth. Kí ni kó òun ó ṣe ká tó wá ṣe tó lọ gbé 20. Ìjà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìwọ ni kó mójútó òun yẹ tó ti yẹ nísìn sọ̀rọ̀ mi ti ń sọ̀rọ̀ nǹkan dára ìwọ kọ́ dára rẹ o èmi bàbá rẹ mo gba kámú ni o mọ́ mi promote ni mo fi dìde promote mo sì sọ káàkiri ìtọ́jú wá tì mí ṣé ìwà tẹ̀lé ẹgbẹ́ mi dé mo mọ̀ wípé lágbára Ọlọ́run first tó ń gbà wá gbà padà nídùnnú ayé mi tó mọ̀ gbẹ̀bùn wálé fún mi so ti yọ faramọ́ second tó ń gbé lọ́wọ́ Ọlọ́run lọ́mọ bí ṣe ń ṣe o mọ́tẹ̀lẹ́ tí yẹ o àṣìnílọ́nà lóbìnrin o obìnrin nìwọ náà o àṣìnílọ́nà lẹ́yìn obìnrin o tó ti yẹ yín ibi ẹ̀ bá lọ ilẹ̀ mọ́ wò dáwìrì ibi tí yẹn ń lọ ló ń wò elérí lè hùn orí mélòó lọ́jẹ̀ ìwọ̀n afẹ́ kó gun ẹsẹ̀ rẹ̀ èmi ni bàbá ẹ̀ ìtí mò ń bẹ́ẹ̀ sọ ni kó gbọ́ o Tèmiládé ó ṣoríire láyé ẹ̀ o so ti yẹ o má gbọ́ ti yẹ o má jẹ́ kí yẹ sọ tó bá fẹ́ kí n sọ. Ara mi kàyé tuntun òǹgé torí kò ní ẹni kílẹ̀ ò má ṣó. Ojú bá fara balẹ̀ dáadáa, àrímú kedere. Well, silence is the best answer for you fool. Àsáwápẹ́ fún ìròjò àti wèrè ọ̀kọ̀ọ̀kan náà ni wọ́n. Tèmiládé. Tèmiládé. Àṣírí lọ́rọ̀ yìí o tí ó yẹ nìkan. Kí ló ń ṣe inú lẹ́dà tó di mo ti ń pẹ́? Mo tún kàwé kọ̀ọ̀kan ní a ní test so. Mo jẹ́rìí rẹ̀ mo mọ̀ pé ọmọ kàwé ni Tèmiládé. Kí ni? Powder àtíkè. Sórí bó ṣe ń wò àtíkè ni àtíkè náà sì tún kọ́. Ìdí rẹ̀ gan tí mo fi dá ẹ̀bùn sínú ike àtíkè nù torí gbogbo àwọn tí bá ń rí lọ́wọ́ rẹ̀ wọn ò ní máa wò pé òun gbé nǹkan dúdú òkè wọn rò pa àtíkè ni. Sórí bó ṣe ń wò kì í ṣe àtíkè o ẹ̀bùn ni mo rọ sínú ẹ̀. Ẹ̀yin ọmọ tó ní bọ́ ta kàngbọ̀n ní iléèwé yín kí ló pòkọ rẹ̀? Ìtùnú Badmus. Ìtùnú Badmus. Torí pé gbogbo táwọn ọmọ tèmi bá ń dé àwọn ọmọ jò lórí gẹ́gẹ́ bí èmi ìyá yín náà ṣe ń jò lórí o ní dọ́là rẹ̀yìn ọ̀làríwájú ló mọ̀ jẹ́. Sọ wá nítorí ọmọ ni mo sì jáde sọ̀rọ̀ rẹ̀ tí wọ́n wá fún mi ń bẹ̀rẹ̀.
tó bá ti wá dé sùkú yín tó bá ti di àsìkò tí gbogbo yín jáde ìjẹun torí fáwọn èèyàn tí kò nu kíláàsì yín wọ́n wà sí kẹ́mí lórí báyìí má fọwọ́ kàn ó wọn kò bá mi ní fojú sunkún ọmọ o ọ wà mú báyìí sára 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 nínú omi ọmọ. ẹ̀mẹ́ta. kò lè jẹ́ ẹ̀mejì bó bá ṣe sára lẹ́ẹ̀kan tó bá ti pọ̀ nú ẹ̀ kó sá ti wọnú omi rẹ̀ tó bá ti fínú omi yóò lù mọ́ mi ọ wà kó mbẹ ó lè jókòó padà ọ wà dé padà ó fi inú láìlọ́ọ̀nù fi inú báàgì rẹ̀ tọ́bọ̀ wá tégbé bá kúrègbè bóyá nǹkan kan wá ṣẹlẹ̀ sí o tí ẹ bá ń pé ọwọ́ mọ́jọ́kòó wọ́n náà bá ń ṣáájú o kọ̀mọ̀ pé kí ló wá mọ́ ìtùnú kí ló wá ní tí ó ti gbọ́ ṣùgbọ́n ẹnu rẹ nínú ilé níṣẹ́jú bàbá rẹ ìtọ́wàdé tọmọ pé ẹ̀yìn mọ́ èmi ẹni tẹ́ ẹ fún mi tó ti mọ́ olú bàbá tó ní pé wọ́n ti gé létí lọ. o ti gbọ́ mo ṣe ní o ṣe mo yẹ̀wò lójú ló fínú láìlọ́ọ̀nù kó fínú báàgì rẹ ara tẹ́mi mọ́ sọ ní kókó tí ẹ kò fẹ́ẹ̀ gbogbo ara gan tó jọ mí tíjọ bàbá rẹ̀ èmi tí mo láàjì inú ayé ẹnìkan àmọ́ ọdún mọ̀ mi kí mo wá gbajúmọ̀ fún ìwọ ọlọ́mọ sọ lórí gbogbo ibi tó o bá dé. àfà ṣé ẹni tí mo wá ṣàlàyé fún yín n tó mú mi lómi gan ni o. nípa ọ̀rọ̀ ọmọ ọ̀gá mi tí mò ń bá ṣiṣẹ́ ni ìtùnú olúwa ṣé ìwà ọmọ tí mò ń sọ yìí ọjọ́ ọmọ tí mo nífẹ̀ẹ́ sí gan-an sẹ́rí bí mo ṣe wá nífẹ̀ẹ́ yìí bẹ́ẹ̀ náà ló wá jẹ́ ẹyin lójú àwọn òbí ẹ̀. bí ojú kan ẹ̀ pa. ẹ ṣe àfà ojú kan ẹ̀ pa ojú kan èrè ṣàdédé ló di pé àìsàn kan wọlé sí la kò sẹ́ni tí ò lè ṣàìsàn. àìsàn wá lè débi pé ojú lásán láti ẹ̀ kọ́kọ́ fi ń wò tẹ́lẹ̀ ó wá lè débi pé ó dèrò ilé ìwòsàn tí wọ́n fi ní wọ́n fẹ́ ṣiṣẹ́ abẹ fún. ó dùn mí. La ilaha illallah. láìláìláìlá. mo sì ti lálàá kan sí ọmọ èrí tí wọn mọ bí wọn ó ṣe sọ fọ́gàá tẹmojú táwọn èèyàn máa ń fi àwọn alákọ̀wé fi máa ń wo ọ̀rọ̀. pé bákan bákan. ọrùn ọwọ́ tiẹ̀ lọ́pọ̀lọ́ wọn wà. ṣùgbọ́n mo mọ̀ pé kì í ṣojú lásán ìdí rèé tó fi jẹ́ pé mo ní wàá bá yín mo fẹ́ mọ tí ń bẹ́ẹ̀ díẹ̀. ọ̀dà àfárẹ̀ mi. àní ẹ má pè mí láàfáà mọ́ mo tiẹ̀ ẹ̀mí ẹ̀ máa ń sáfà. tẹ́ ẹ bá ti wá sọ́dọ̀ wa àfáà náà láàpẹ ọ̀dà bí sí ọ̀bà pẹ́ nìkan ìpẹ́sẹ́ ẹ jẹ́ ká ṣe istiara lórí ọ̀rọ̀ ọmọ a lè mọ irú tá a tọwọ́ bọ̀ ọlọ́run ó sì fi hàn wá kí lẹ pé ó kọ́ ọmọ ná. ìtùnú ló pẹ́. ṣé mo lè mú bí àbí kí n mú lókè náà ní kẹ́ ẹ ti mú. àfárẹ̀ mọ́ wàláì wọ́n sálí bu ọmọ yìí. mo sọ èmi náà mọ ọmọ tí èsì àìsàn tẹ́lẹ̀ mo ti mọ̀ náà. àfárẹ̀ wọ́n sálí bu ọmọ yìí àmọ́ tó bá tún rí bá nínú àwọn àbá wa ní tírà kan torí pé sẹ́yìn kì í ṣiṣẹ́ tèmi nìkan ọ̀dà sí ẹ̀yin náà gbọ́dọ̀ rí nǹkan ọ̀hún lọ́dọ̀ tí yín tẹ́yìn bá rí lọ́dọ̀ tí àti tèmi náà bá rí lọ́dọ̀ mi ń bì nǹkan ẹ̀ láàkópọ̀ láàfin mọ ibi tá a tọwọ́ bọ̀ àmọ́ àwọn àbá wa ní tírà kan èmi náà jogún ẹ̀ ní níwọ̀n àfún yín ní tírà ń báyìí ẹ mú lọlé ẹ padà bá mú wá padà ẹ fi tírà ń sábẹ́ ibùsùn yín ìntẹ́ ẹ bá rí mọ́júmọ́ lórí nǹkan yìí dèédé tí ń ṣẹlẹ̀ ẹ sọmọ àti ń tààtúnṣe lórí ẹ̀ iná nìkan ó mú wa ẹ jẹun wọlé ẹ jẹ máa mú tírà wá. I said it now. ọmọ tí èsì àìsàn tẹ́lẹ̀ tí èsì nǹkan kan mo ti mọ̀ pé ò lè jójú lásán. sáwọn àyè náà ẹ gbà kẹ́rẹ́ tírà ẹ lọ fi sí abẹ́ ibùsùn yín. gbogbo ń tó ṣẹlẹ̀ sọ́mọ láti bẹ̀rẹ̀ tí edókun gbogbo ẹ̀ lẹ́rìí ẹ ti gbọ́ ẹ bá wá rí ẹ dákun ẹ má jẹ́ tí mi ò dì sí. ẹ ṣe àfa gbogbo bí n bá rí ń bẹ̀ wọ́n jẹ mọ́. ẹ ṣe àfa. ọ̀dà o àbúrò ò ní ṣe yín o sàlámù aláìkùm.
àṣì àgbélàgbé fi dúdú ẹ̀yìn funfun àṣì àlùkò làlùkò fi pupa gbayì títí lórí ogbó bìrìpé lómi ọkọ̀ dà sábẹ́ lóró tóògùn lọ́fà àwọn ọ̀jẹ́ sígun lùbìnrin tí ń bá wọn lọ adíá fún itú tí sọkọ ewúrẹ́ abùfágbò mọ̀mọ̀ tí sọkọ lágùntàn apánigbókòtò náà sóòrù abẹ̀wò ẹ̀jẹ̀ kórìkórì gbogbo ohun tí ń bá ti sọ lónìí ó dègùn ọ̀dàṣẹ gbogbo ohun tí ń bá ti sọ lónìí ó dègùn ọ̀dàṣẹ ó dègùn ọ̀dàṣẹ. gbogbo sìkàsìkà tẹ ẹ mọ rántí ibi wọ́n pa ọ wà ibẹ̀ náà ni wọ́n gbà ọ wà olúgbogígbogì olúwo wo ń jíwò olúwo wo ń jíwò ọlọ́mọ àgbẹ̀dú ọlọ́gànran mìíràn àwọn mẹ́rẹ̀ẹ̀rin parapọ̀ wọ́n ń bárùn mi là á sọ̀tá wọ́n ń bárùn mi là á sọ̀tẹ̀ ọ̀run mi làbára àgbọn mi règùn ó ní gbogbo wọn fọwọ́ ketí ọpọ́n fá gbogbo wọn fọwọ́ ketí ọpọ́n fá ń ṣe lọ́wọ́ wọn re ọ̀run mi làwá bí wọ́n níbo wọ́n kù sí wọ́n náà kù sí bí agbélé perí ẹni wọ́n náà kù sí bí agbọ́ọ̀dẹ̀ gbìmọ̀ràn èèyàn wọ́n wá láwọn kù sí bí agbóríta pètì ẹni ọ̀run mi làwá ní tó bá ṣe bí tèmi lè bá ń darí jọ wí ó ní tí fúáfúá bá pọnmi inú fúáfúá ní ìgbẹ́ sí ó lórí olóbùlò búbúlé ó ní bọ́gẹ̀dẹ̀ bá pọ́n tinú ẹ̀ rà ní ó ní bọ́kìtì ọ̀gán bá jí orí ara ẹ̀ níjìnlé ó só lé ní àjẹlé ní ọlọ́pin ní olóbin ní lọ́wọ́ nídìí àìsàn tí ń ṣe ìtùnú olúwa ọmọ badmus ẹ forí yín gbé o afẹ́fẹ́ kì í fẹ́ kọ́ mọ́ kangi oko la. tí ń bá inú tí ń bá inú. Gẹ́gẹ́ bí Olúwa ti fi hàn mí ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà náà ni pé kẹ́ ẹ wá àwọn òbí ọmọ tá à ń sọ̀rọ̀ yìí kẹ́ ẹ wá wọn rí tẹ́ ẹ bá ti wá wọn rí tẹ́ ẹ bẹ̀ wọ́n tí wọ́n ti gbẹ́bẹ̀ Ọlọ́run yóò dá àlàáfíà padà sí àwọn ọmọ yìí. ẹ wo ibi tá a fi mú mi lọ́dọ̀ Jésù ni mo ti dáràn ọmọ nìkan náà lọmọ tó ṣe nǹkan sí o nìkan lọmọlé lọmọ nẹrẹ ìdámọ. tẹ́ ẹ bá ti nígbàgbọ́ Ọlọ́run yóò fún un ní okun àti agbára tí ó fi mú yín débẹ̀ àlàáfíà. ọ̀rọ̀ yìí mo fi tó bẹ̀rẹ̀ Ìsìlámù pé àbúṣe mi wọ́n kò dáràn. ó ti sọ ẹ̀sìn tó ń sìn
ọ̀rọ̀ yìí rújú ẹ dákun ó rújú ọ̀rọ̀ yìí rújú ó rújú. Ẹ kúlẹ̀. Gbémisọ́lá, just for me, what was that? It was what you saw. Wait. Were you trying to prank me? It's a prank. I bought the company. You? Yes. You bought the company? How? You were supposed to be a full housewife. I mean, got to share for donkey years. Me, it's a company. How come you could afford that kind of a company? Babe. Mo ti lówó mi ká tó fẹ́ra wa. And the shoe is beautiful. Kilo ṣẹlẹ̀ ibo ló ń lọ? Where are you going? Wait. Come back. Wait, I love it. Wow. So beautiful. What is so beautiful? Oh my God. See this one too. See this one. See this one. Oh, I Wow. don't love red. I don't like red. My God. Wow. So beautiful. You love it? Check it. No, I'm okay with this. I don't want Babe, check that goat slippers now. Oh my God. Are you sure? Oh, it's beautiful. See this too. Fine. For you, it's fine. Wow. It's my size, oh. It is 40, it's not my size. Yeah. Kí ló dé ẹ̀dẹ̀ ń ṣe ká bá yín páàkì ṣé gbogbo ẹ̀ la fẹ́ rà ní. Ẹgbàá ilé ní kẹ́ ẹ páàkì ẹgbà. Ṣé kí n mú I like it. Yes. Oh yeah. Pack the second one. So. I like it nice. Oh yeah. Do you want to take this? No. You don't want to take it? And I like it too. No, I like it. Yeah, shopping. Oh yeah, let's go. Yeah. Are you okay with that? No, this white sauce. Hello, baby. How are you? Sorry, baby. I want to see you. Me? Yeah. Okay. Sorry. My name is Kola. Okay. Your name? Okay, my name is Damilola. It's very nice. Thank you. But actually, go to one bed. Go to Petele. But I say go step for our friend there. Okay. You can do where you come up. But later on, we can appreciate it now. Thank you. What's really made you buy law? Excuse me. Ṣé a ti mọra tẹ́lẹ̀ ni àbá ti ríra rí tẹ́lẹ̀ or what? Come me anything now. Ọjọ́ kan yẹn máa mọ̀yàn. But me kan tó wọ́n gìn bẹ́ẹ̀ now. Mo ti mẹ́ni yẹn now.
So, are you trying to ask me out or what? No, yes. Oh, ṣé nítorí mọ́tò tó rí? That's why tó ṣe wá feel pé o lè wá bá mi láti wá máa bá mi sọ trash tó ń bá mi sọ yìí. I don't understand. Mo ní more than that. Mo ní more than that. Really? Yes. Okay. Anyway, as you can see, me and my friend, we are about to leave. So, me and you, we are not compatible. So, tó bá wo rẹ̀ tó wò mí, wá rí pé àwa compatible rárá at all. So, I will be glad if you can excuse me, please. Ọ̀rẹ́, kí ló mú ẹ? Mo ṣàkíyèsí wípé láti gbà tá tí ń bọ̀, o ò dá sọ̀rọ̀ táwa méjèèjì ń sọ. The next thing ni pé o kàn breathe heavily. Wọ́n ṣe kí ló ṣẹlẹ̀ gan-an? Ṣé bẹ́ẹ̀ rí bọ̀bọ́ yẹn tó approach mi nígbà tá ń bọ̀ láti inú supermarket? Mo ti fẹ́ béèrè ṣó o mọ̀ rí tẹ́lẹ̀ ni. Àti pé kí ló sọ pé òun fẹ́ gan-an? Ó ń try láti ask me out ni. Ó ní kémi àtòun kájọ máa ṣe wọléwọ̀de. Congrats ọ̀rẹ́ wa ti padà lọ́kàn. Kí ló ń sọ? Anyway, ọ̀rọ̀ wọn ò jọ mí lójú nítorí pé àwọn ọkùnrin tó ń wò yẹn ibi tó bá tutù báyìí ibẹ̀ náà máa fẹ́ bá sí. Moreover, tí àwọn ọkùnrin yẹn bá ti rí ibi tó soft, ibi tó kó obìnrin tó sì mìrìn, ibẹ̀ lójú wọn máa ń wà, wọ́n á fẹ́ fọkàn balẹ̀ síbẹ̀ ni. So, what you guys are trying to tell me now is that all males are gold diggers. Yes, they are. Baby, má gbàgbé pé bíbá ni wàá sì tán jàre. Oh, mo ti rojọ́ lọ. You found love. Oga. God, when? Òótọ́ mà lọ̀rọ̀ tí Damilola máa sọ. Majority àwọn guys tó wà nowadays, they are gold diggers. Ajẹnifẹ́ni ni wọ́n. Wọ́n á jẹ, wọ́n á fẹ́, wọ́n á dẹ̀ fẹ́ lọ bí afẹ́fẹ́. Àbájọ, mo sáré pé gbogbo àwọn ọkùnrin tí mò ń date, tí mò ń deal pẹ̀lú, ìṣe ni wọ́n á jẹ mí tí wọ́n á fẹ́ lọ. Tó túmọ̀ sí pé torí status mi ni ká wá díjú, ká ṣe bí ẹni tó kú, ká wọ ẹni tó fẹ́ ni. That's exactly what I'm going to do. Ohun tó mọ̀ nítorí lọ́bẹ̀ tó fi wá ro ọwọ́. Sábàbí léwe o, àrọ́rọ̀ sọ, bójú bá ti rí, bójú bá ti rí, àtìgbà ní gbọ́n wá nira, bójú bá ti rí, bójú bá ti rí, ta ni a sọ̀rọ̀ fún? Òtòṣìyàn lọ́rọ̀ ṣẹ̀ráyé o, òun lọ́kùn yẹ ṣẹ̀ráyé o. Hello? Are you going this way? No, I'm not going. No. Then guess what you now? I insist. Let me help you. I'm just helping. Eh? I come, sir. Eh?
ladies. Kí ló dé tí wọ́n pé àwọn nǹkan tẹ order fún rẹ? Why? Oh, bad boss. Ẹ ṣé gan, we are fine. Are you sure? Yeah, we are fine. Thank you. I'm very okay. Oh, babe. Ẹ ṣé gan. I got a call. This is an important call, so Oh. I need to excuse you guys. Oh, Okay. all right. Ẹ ṣé. Okay. Come. Right there. Hello? Jọ̀ọ́ Gbémisọ́lá. Kí ló dé tó jẹ́ kí bad boss ṣe ayé fún wa? Kí ló ṣẹlẹ̀? Kí ni gbogbo eléyìí ẹ́? Tá bá fẹ́ ṣe ayé fúnra wa mọ bí tá máa ń lọ náà. What is this? What is this for crying out loud? Calm down. Òun náà ló gbé wa wá sí bíbáyìí náà. Bíbáyìí náà ló gbé wa wá láti fi jẹ́ ká wá ṣayé bíbáyìí náà. Pẹ̀lú omi àti Martina. Jọ̀ọ́, ṣé o mọ nǹkan tó ń sọ? Tó gbádùn. Jọ̀ọ́, omi tẹ́ rà fún wa ń sìn àti malt ṣé a lè rà fúnra wa. Ó yẹ kí sẹ́ǹsẹ́lì ti sọ fún ẹ. Ìgbà tó ti wọ́n ti fún wa lómi yẹn àti open ẹ̀ ó yẹ kó mọ̀ wípé a ní interest nínú omi àti malt. Torí mi ò mogun kíyàn máa gbọ́n mi mú láì ṣẹ̀ṣin báyìí o, kò yé mi o. Hey girls. Okay, fine. Ṣé mọ̀ pé ọdẹ kì í gbélé pẹ̀kọ̀? And then moreover ibi tá a wá èmi gangan ni mo confuse ẹ pé kó jẹ́ ká wá síbí báyìí. So èmi mo ní pé kó gbé wa wá síbí báyìí. Torí kí ni ma? Because I need to test him. So torí pé o fẹ́ test ẹ̀ báyìí ló ṣe sọ wá di ọ̀sì ẹ fẹ́ máa gbọ́n mi mú kẹ́ ẹ máa mú lọ. So o ti fi love tí tó fẹ́ fi test nsìn o wá fi test everybody papọ̀ o wá gbé bottle water sí wọn wájú àti malt. Ẹ máa calm down now. A ti sọ̀rọ̀ ìtẹ́lẹ̀ now. Okay. Fi síbẹ̀ òun ló mọ̀. Wo ló mọ̀ decision ẹ̀ ni. Àgbàdo ti ní kíní èmi máa sí malt yẹn but it's not good. Okay, fine. Tá bá ti kúrò níbí báyìí, mo máa gbé wa jáde. Ó better. Now you're making sense. A ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ mi kí. Àwọn gbọ́ mi bí kan. Gbémisọ́lá, why are you so brooding? Àtàárọ̀ tí mo ti ń bá ẹ sọ̀rọ̀, mo notice pé o kàn forí imú dá mi lóhùn. What's the situation? Kí ni nǹkan tó fi ń pamọ́ fún mi tó o fẹ́ sọ? I'm talking to you now. Badmus. Yes? There is problem. Problem? Yes. How? Mo gba call láti ilé. Ó pè mí pé ara mom sí ò yá. So wọ́n dẹ̀ ní a nílò láti fi tọ́jú wọn and mi fẹ́ máa disturb pẹ̀lú problem mi. So that's why. Come off it. Like ṣé mo ti fìgbà kan complain fún ẹ pé òun disturb me financially. Like I don't understand. Ṣé o mọ̀ pé dùnnú ẹ ni dùnnú ti tèmi náà? Èyí tó bá ń ṣẹlẹ̀ nínú family yìí tí mi ò bá lè kẹta fún á jẹ́ pé mi ò mọ̀ nǹkan tí mò ń ṣe nìyẹn mẹ́rin. Ara mọ̀ sí ò yá o lè pè mí láti jọ. Ṣé ó dìgbà tí situation yẹn bá get worse ni kó tó dìpò sọ fún mi? You are sorry. Okay, now tell me, how much are we talking about? Èló lówó tá fẹ́ fi treatment sí? 50,000 naira. What? 50,000 naira. 50k àbí 500 má parọ́. No, 50,000 naira. 50k. Yes. Lọ́wọ́ torí ẹ̀ ń ronú látàárọ̀. Why are you like this? You know what? Consider it done. Jẹ́ ká lọ síbi tá à ń lọ náà. I will transfer the money to you direct, okay? Really? Yeah. Thank you. Babe. What's up? How far pẹ̀lú wedding wa? Okay, yeah. That reminds me. Yeah, actually, I need a lot of stress. Okay. Mo ti make inquiry lọ́dọ̀ àwọn tí wọ́n máa ń kọ event, like events planner, you know. So the first person ní ó máa ná wa tó 10 million naira, which is our own budget. And the second person said 8.5. So, you know, in terms of drinks, DJ, bóyá wọ́n fẹ́ rẹran, wọ́n fẹ́ ra oúnjẹ, and some other stuff tí wọ́n máa need. So àwọn náà máa ń kọ event yẹn báyẹn. No, Shall you get? Babe, no, Badmus. That's too much. That's too much. We cannot just be spending money like that. Oh, yẹn ti pọ̀ jù now. It's too much. Come on, babe. Ṣé bẹ́ẹ̀ mi mo fẹ́ náwó yìí? And how much are we talking about? We are talking about 10 million naira, 8.5 million naira. So, kò sí nǹkan tó pọ̀ nínú ẹ̀ now. And this thing we are talking about is once in a lifetime. Ẹ̀kọ́ ni now. Àti pé tí mo fẹ́ náwó náà, ṣé kò wọ́ ọ̀tẹ̀ ni?
I understand, babe. Try and understand me too. Try láti gbọ́ nǹkan tí mò ń try láti bẹ̀ sọ. Okay, now. What do you want us to do? So I think we should just go to registry. We should just bring like 2 people from your own side, 2 people from my own side too. So so I think we are good to go. So we don't need to be spending money like that. Babe. Yes. But let's talk about this thing clearly. Babe, is that what you want? Yes, that's what I want. 2 people from my own side, maximum of 5. Yes. And same as yours. Yes. Is that what you want? Yes, that's what I want. Okay. Baby. Okay. Oh, thank you. Yeah, what to be? I just bought the company. Oh, wow. Kò ń ṣe pé mo fẹ́ gbé pamọ́ fún ẹ. Àmọ́ ẹ̀rù ń bà mí. Mi mọ̀ bó ṣe máa perceive irú nǹkan. I didn't want you to feel burdened with the fact that ìyàwó mi lówó jù mí lọ. Ṣó máa gbọ́ràn sí mi lẹ́nu. I also wanted to experience love in its full course. I wanted to experience bó ṣe rí kéèyàn nífẹ̀ẹ́ yàn truly and genuinely. Ìkẹta ni wípé I wanted to experience how average people manage their lives. Not that rich. I mean, àwọn èèyàn wà tó yẹ pé ọkọ ń ṣiṣẹ́, ìyàwó ò ṣiṣẹ́, wọ́n bímọ, wọ́n dẹ̀ manage life and they're living fine and they're happy with each other. I just wanted to experience a proper marriage. Tí ò ní wàhálà, tí ò ní burden, tí ò dẹ̀ ní ẹ̀tọ́rọ̀ olówó jù mí lọ ló fà. Really? So then what's the happiness in this? What's the happiness in keeping such a vital information away from your husband? No, just tell me. Because, I mean, we've been married for 16 good years. No, Ole Payon. You hid this away from me. Babe, I didn't mean to keep anything. No. You watched me suffer. Even when our daughter was sick, you knew we needed money and you watched me sold everything and you could not do anything. Bemisola. I did. Oh, really? You did? How? I did. Olúwa dáwọ́lé. Ẹsẹ̀ ara ẹ ló fẹ́rẹ̀ jẹ́bí. Ẹsẹ̀ ara ẹ náà ló máa fi padà sílé. Jésù Olúwa wa. Àmín lórúkọ Jésù. Ẹ fọkàn balẹ̀. Ẹ fọkàn balẹ̀. Kò sí ṣòro rárá. Ìgbà tó ń sọ àwọn staff sọ pé ó wà lọ́sítítù, mo fi ní kí n wá bẹ̀wò. In fact, ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹni pé wọ́n ṣe mo lọ́wọ́ wọn. Kódà little contribution tó ṣe náà, it went a long way. Ẹ ṣé. I'm sure she also can't wait to join her colleagues in class. Ẹ ṣé wọn. Thank you. Thank you so much, sir. Tó bá tún padà délé máa wá bẹ̀yìn. Right. Ẹ ṣé. Thank you. Ẹ ṣé, sir. Well. Uncle B. Yàrá sá. Ẹ kú tọ́jú. Ẹ wò mo ní news kan fún yín ni. Mo kọ́kọ́ fẹ́ ní kí ẹ wá bá mi lọ́fíìsì ní tẹ́lẹ̀ but ara mi ò lè take it because it's good news. Mo wá ní pé kí n wá sọ fún yín fúnra mi sá. This is Mr. Gideon. Ọlọ́run á bá yín wòsàn. Mr. Gideon is a philanthropist. So wọ́n máa ń wá hospital wa come and check up on us lóòrèkóòrè and wọ́n máa ń ṣe many good deeds. So last week tán wá mo sọ fún wọn nípa predicament ọmọ yẹn. So ìgbà tó dé máa wá délé ni wọ́n ní àwọn máa support yín financially lórí bills ẹ̀. Exactly, sir. Bẹ́ẹ̀ni. In fact, Ọlọ́run ti gbé gbogbo ẹ̀. Let me just put it that way. Láìmọ̀ ẹsẹ̀ ẹ̀ṣẹ̀ gan Ọlọ́run á tún ti yín náà ṣe. Ọlọ́run á tún lé àtọ̀nà yín náà ṣe. No. Ọmọ tó kí n sunkún mi ò níbi tí mo fẹ́ kojú sí. Mr. Badmus àbí ẹjọ́ torí Ọlọ́run ẹ má bọkùnrin jẹ́. Ẹ wọ fóònù yìí mo ṣe ń tà láti ta ni owó tó fẹ́ fún mi gbò tó nǹkan. Ẹ ní láti ta wọn. Don't save yourself the stress, all right? Nǹkan tí mo fẹ́ kẹ́ focus lé lórí níbẹ̀ ṣe máa bá mi take care ọmọ ẹ̀ tí ara ẹ máa fi yá. Ẹ̀rí pé mi gan mo ti ní mo rí sọ́ọ̀sì mo ṣe close. All right, I need to be on my way. Yeah, Thank you, doctor. no problem, sir. Ẹ take care, sir. Yes, sir. Mo bọ̀ máa tẹ̀lé yín sí. Gideon is my manager. Ó ṣàmọ̀ pé òun ló manage G-Bites. G-Bites èmi ni mo ní.
Albert, Èmi ni mo you should ní. have thought about this. I Oh, am- so Gideon àti Gideon ti bá gbẹ yẹn sìn kó tó fẹ́ mi rárá lẹ ti ń fẹ́ra. Òun ló lówó. Rárá o, èmi ni mo ní owó mi. Inheritance mi ni èmi ni mo ní owó mi. Gideon works for me. I pay him salary. Ọ̀gá mi, nǹkan kan wà tí mo ti ń ronú àti sọ fún yín tẹ́lẹ̀. Ó sọ bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀kan. But ó wúwo lẹ́nu mi torí mi mọ nǹkan tí mo fẹ́ bá bọ̀ lẹ́nu yín. You are a well-respected woman. You are bold, you are beautiful, you are a queen in your own palace. But then, àwọn Yorùbá ní ẹni tó lórí ò ní fìlà, ẹni tó ní fìlà ò lórí. Considering what you've been facing in your marriage, I feel you deserve better. Like I said, you are a queen and you need someone that will treat you exactly like a queen you really are. Olú jẹ́ kí n wò pé tẹ́ bá ní sọ pé ọ̀rọ̀ wèrè Gbémisọ́lá. I am sorry to call you by your name, but I just need to connect to your soul to say this. I think I love you. I love you. O deserve more. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ti fún mi ní sleepless night over and over again. I really, God, baby, I really love you. I want to give you the peace you really deserve. I want to be the reason why you smile again, baby. Please, date me. Okay, so I understand the part that a man will always be a man. Because obìnrin ṣe lè lóhun tó. Ọkùnrin á sì fẹ́ hùwà ọkùnrin, which is what you're doing right now. But the part you call me by my name is not right. Ọ̀gá ni mo jẹ́ nínú iṣẹ́ Gideon. Àbá jẹ́ irọ́. Ká jẹ́ agent gan. Kò tí warrant kó pè mí lórúkọ. It's okay to express yourself. I mean, tọkùnrin bá róbìnrin tó bá kọnu ìfẹ́ sí kò sí nǹkan tó bá dùn bẹ́ẹ̀. But tó bá jẹ́ ọkùnrin tó wà ń tà, obìnrin tó wà ń tà tó ń ríra wọn ń tà tí ò ń ṣe nílé iṣẹ́, tí ò ń ṣe ọ̀gá tó ń sanwó oṣù ẹ̀. Okay. Gideon, I think that's too much from you. I'm sorry. But I am ready to resign from this office today if you agree to do it. I will do that for you. I'm ready to cross 1,000 miles for you. Yes. And I mean it. Oh, okay, Gideon. Motiwa. I want to assume this discussion never happened. And I want to say it's okay. Let's put a stop to this. Excuse me. Gbémisọ́lá, I want you to have a second thought about this. Excuse me. Ọlọ́mà ló ní kémi náà gbónú kẹ. Gbé ń sẹ́bó mi látẹ̀kùn. I don't mind you now. Go to this. Àbí kí n ṣe Gideon tí mo mọ̀ náà lélẹ̀. Ṣé mo safe lọ́fíìsì mi báyìí? He works for me. Kò ní nǹkan kan ṣe pẹ̀lú company mi. Jíbáìtì orúkọ mi àti orúkọ ọmọ wa ni mo fi fọ́ mi. But then àjọ ní náà ni. I just didn't want you to be burdened with the fact that I was very okay. Bí ìfẹ́ kó máa rò pé ìyàwó ẹ lówó ju ẹ lọ kò ní gbọ́ràn sí ẹ lẹ́nu. N tó ń ṣe mí nìyẹn, nothing else. There's no fun in hiding anything. Gbémisọ́lá, ó rẹ̀ mí jẹ. Kò rọrùn fẹ́mi náà láti máa. Gbémi, ó rẹ̀ mí jẹ. No, we're supposed to be a team. We're supposed to be a team. No, we're supposed to be a team. If you truly do love me, then you will tell me everything. You should trust me enough. Babe, I'm sorry. I just wanted to see you in your real self. I'm sorry. You make me feel like a failure right now. No, you're not. You're making me feel like a fool.
company tí mo wá rà lé nìyẹn ìwọ ni mo fẹ́ fún bẹ́ẹ̀ ni mi kàn fẹ́ sọ fún ẹ until I'm done ni. Oh, baby, you shouldn't have hidden this. I just wanted to appreciate you for the love you showed me. No, I didn't show you any love because so much of me I would not behave out of frustration. You think telling you I wanted a divorce and I was accusing you of infidelity was not because I love you. It was because I loved you. I love you so genuinely. And do you know jealous of? Nǹkan tí mi ò fẹ́ kó ṣẹlẹ̀ gangan ló sọ yìí. You seeing yourself as a nobody is what I wanted to avoid. Nǹkan tí mi ò fẹ́ gangan nìyẹn. I just wanted us to live a normal life. That's all. I'm sorry. I really am. Deeply sorry. Oh, don't know how to get over this. I'm being. But you know I love you. Mo dẹ̀ mọ̀ pé mi náà ṣàṣìṣe. Àmọ́ ó ní reason tí mo ṣe mo ti ṣàlàyé fún ẹ. Kì í ṣe pé mi ò fẹ́ kú gbádùn nínú owó mi. I was just scared. It might be a burden to you. You're not lazy, you know it. I know. That's why mo ṣe ra company ẹ wọ́n mo rà fún. Come here. Sorry for every bad thing I've done, for every wrong words I've said to you. Do me out of love. Odúwòlè àdó ọ̀run lásì báyìí. Obìnrin. Sọ́mọbìnrin yóò ti kó bọ́bọ́ mi lọ́wọ́ báyìí. Ẹ bá róbìn tí ò bá sá, Sobi Adóńtọ̀ ni o, Sobi Adá ni o. Mo sọ fún ọ, fọmọ ilẹ̀ kí o ṣe sẹ́kọ́ndù, onígbà fọ́ọ̀sì tẹ́lẹ̀. Nígbà ọba dẹ̀ ti yá, rotation nílé ayé rotation. Lẹ́yìn eléré lòun. Sọ wá mọ ibi tó bó lórí ayé orí burúkú ẹ̀ dé sí. Èmi ni mo dààmú káàkiri kọ́lọ́ mọ́jẹ̀ ń dààmú. Ẹ dákun tó mọ̀ ọba ṣepò kìíní kẹ́tẹ̀ sọ pé mo ṣepò kìíní. Tó ṣe sẹ́kọ́ndù ẹ dákun sí òtí rí pò mù. Ó ti mú pò o. Èèyàn ní ṣepò kẹta, èèyàn ní ṣepò kẹrin, èèyàn ní ṣepò kẹwàá. Ẹ lọ gbọ́ mi pé kí wọ́n lọ lò fọ́mọ ọlọ́mọ. Ìgbésí ayé wa dà sórí ọmọ tiẹ̀ ẹ wá fẹ́ sọ mí di ìlà yìí lo pásítọ̀ ló ní àlọ́ bẹ̀ wọ́n lé wọn yìí ọlọ́run mọ́lé àwọn ọmọ èmi kan mọ́lé àwọn ọmọ ìwọ náà mọ bẹ̀ ọmọ tó yẹ kó mọ bẹ̀ ní ọ̀làjú lórí iṣẹ́ àwọn ní sọ̀rọ̀ ìyá kalẹ̀ ó sì fi olórí mi wo olórí alábòsí sáyé ẹ̀ ti wá bàjẹ́ báyìí. Tí ẹ bá ṣe pé mi ọ̀rọ̀ kan lẹ̀kan bá lé yọkàn jẹ́jẹ́ mi mọ́jọ́kọ̀ mi tí ò ti kàn mí báyìí ó ti kàn mí o ìmọ̀jọ́ tá a dọ̀rùn láti ẹgbà mí o. Àdùkẹ́ ọlọ́run lọ mọ́sálásí ọmọ borí orí burúkú àti tó ń yarí àwọn míì. Kí ni kí n ṣe o lọ́mọdé ọmọ mi yóò kú. Ara mi kàyé tuntun òǹgé torí kò ní ẹni kílẹ̀ ò máa ṣó bójú bá fara balẹ̀ dáadáa àrímú kedere àìgbá bí àgbàgbé gbà ó láàfin gbáyé pẹ́ àìgbá bí àgbàgbé gbà ó lọ́pọ̀ òfin gbáyé pẹ́ àṣírí láyé òkùnkùn láyé o àṣírí lọ́rọ̀ yìí o tí ò yẹ nìkan tí ò yẹ nìkan àṣírí láyé o àwọn táyẹyẹ ò tó nǹkan tábàmọ̀ bójú bá fara balẹ̀ dáadáa àrímú kedere àsùké tó ń súké o òun ló mẹ́rù tó ń gbé o ó tó ṣí ọlọ́rọ̀ wọ́ bílíọ̀nù
ẹ̀dá ló ṣàgbà ẹ̀dá o. àìmọye ohun tó yẹ ká gbé gbèsè ohun sí tó padà wá kùn ní lọ́wọ́. àìmọye ohun tó yẹ ká máa wò níran tó jẹ́ ká padà wá jẹ́